àwa ní ìmọ́lẹ̀ Ògo adúláwọ̀. Mo kí gbogbo ojú tó ń wò mí lásìkò yìí wípé ojú tẹ́ fi ń wò mí ojú yín ò ní relédè yìí o, etí tẹ́ sì fi ń gbọ́ mi pátápátá etí yín ò ní fọyà pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ nílé lóko àti lẹ́yìn odi, mo tún ti dé o, mo dé bí èbó fẹnu ọkọ̀ sọlẹ̀ sórí ìkànnì yìí. Àdìtú ọ̀rọ̀ Olódùmarè náà ni bí mo ti máa ń sọ, ẹyẹ méje jásá o, ẹ̀yin mo tún ti dé sí yín lọ́rùn nù ni. Ẹ̀yin olólùfẹ́ mi láṣẹ Èdùmàrè n ò ní wá yín tí o, èmi ni wọ́n mọ̀ wá, ẹ̀yin náà ni wọ́n sì mọ̀ bá. Ọkọ̀ tí wọ́n sọmọ rìwò mọ́ kò ní gúnlẹ̀ síta. Ẹ̀yin olólùfẹ́ mi láṣẹ Èdùmàrè mo tún ti dé, èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè, mo dé kólókó ọmọ lè roko, mo dé kọ́lọ́nà ọmọ lè rọ̀nà. Mo pè yín lónìí, ọyẹ sáré tètè kẹ́ wá jẹ́ mi ní o tèmi, n ò pè yín fúkú, n ò sì pè yín fárùn. Ìpè ayé báyìí ni kẹ́ mọ́ bá wọn jẹ́ o, ẹ má bá wọn jẹ́ pé tọ̀run láṣẹ Èdùmàrè. Nídìí ta ní wọlé láṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè, ẹ̀yin tínú yín bá ti ń dùn sí èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè, Olódùmarè ọba ò ní fìgbà kankan fi yín lẹ̀ ọkọ̀ sì ní padà lẹ́yìn yín. Ní bá wọn kú bẹ́jà ṣe kú tó ń tògbóró, sì ní bá wọn wọlẹ̀ bákùntàn ṣe wọlẹ̀ tó ń ti bọ̀lọ̀bọ̀lọ̀ lọ́rùn. Ọkọ̀ tí wọ́n sọmọ rìwò mọ́ kódà kò ní mú rìvásì wọ̀ta ọ̀dọ̀ yín, ní tó mọ́ mú kí wọ́n mú rìvásì ọkọ̀ wọ̀ta ọ̀dọ̀ èèyàn tó jẹ́ pé wọ́n wá sí búùtù ọkọ̀ náà lẹ̀ látẹ̀yìn. Gbogbo ẹni tí bá ti yọjú inú ọkọ̀ náà wọ́n mọ káwọ́ mọ́rí, wọ́n mọ gbára sókè, wọ́n mọ gbára dálẹ̀. Láṣẹ Èdùmàrè kò ní jẹ́ ti yín tẹ̀ ń wò mí yìí, kò sì ní jẹ́ ti etí tó ń gbọ́ mi lónìí. Láṣẹ Èdùmàrè wàhálà ìdààmú kókó jàǹjàǹ kò ní jẹ́jẹ́ yín olólùfẹ́ mi. Ẹ dákun prógrámù yìí, nǹkan ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, nǹkan sì ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí. Ẹ dúró sórí ètò yìí, ẹ bá ń gbọ́ ètò yìí. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà, gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá tẹ wà jákèjádò gbogbo àgbáyé, ẹni bá wá kọ̀ tí ò kí ni kulé, ẹ mọ̀ jẹ́ ń tàn yín, irú onítọ̀hún náà ti pàdánù káàbọ̀ ni o. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá pátápátá pé ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ kú ajálẹ̀ o, ní gbogbo ibi tí kíkè mi bá ti bá yín àti àsìkò tẹ́ ẹ bá wà lápá ibi tẹ́yìn wà ń bẹ̀rùn tó. Ilẹ̀ Nàìjíríà, ilẹ̀ Yorùbá, ẹ dákun ẹ bá ń ṣí àìtó mi yìí, ẹ máa bá mi láìkí ẹ máa lọ́ọ̀fù ẹ bá ń lọ sí YouTube channel lèmi náà àdìtú ọ̀rọ̀ TV ni, ẹ dákun ẹ bá ń subscribe sí. Ẹ̀yin olólùfẹ́ mi wọn ò ní wáyé tì láṣẹ Èdùmàrè. Nǹkan ṣẹlẹ̀ o. Ètò yìí mo fẹ́ lè sọ pé kí n jẹ́jẹ́ ń dẹ́kítẹ̀ fún àwọn tó jẹ́ pé àwọn hero wa, àwọn tó jẹ́ pé wọ́n ti pa nípakúpa nítorí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Ohun tí mo mú wá lálẹ́ yìí, tó rálẹ́ làwọn wà ń gbá bí tá a wà ń há yìí, ẹ̀yin olólùfẹ́ mi. Ohun tí mo mú wá lásìkò yìí, ọ̀rọ̀ àwọn tí wọ́n ti pa nípakúpa ni, tí wọ́n pa nípa àyà láwọn ìjọba àná, tó jẹ́ pé ara àwọn ìdí tí a fi ń béèrè fún òmìnira ara wa nílẹ̀ Yorùbá tó sì yẹ ká gba òmìnira wa. Lákọ̀ọ́kọ́ ẹ dákun ẹ jẹ́ ń júbà àwọn èèyàn tó yẹ kí n júbà, torí pé àdáṣe ní wọn mọ ìbà ò gbọ́dọ̀ wọn mọ̀.
ẹ jẹ́ kọ́kọ́ júbà bàbá mi o olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, ẹni tí wọ́n ń tì sígbó tí ń tira ìsójú ọ̀nà ọ̀kan lọ́mọ ni bàbá o, wèrèpè oníbìkan àgbámú ni ẹkùn ọkọ̀ Fúlàní. Owó bàbá dá mi o, bàbá mi o, mo ṣe bá yín o, àní wáyé tì torí àwọn gangan ni wọ́n ṣí wa níyè, àwọn ni wọ́n ṣí wa lọ́pọlọ. Síbẹ̀ náà wọ́n tún lọ́tà wọn nìkan mórí wa kan ge, ṣùgbọ́n ẹni tí Olódùmarè bàbá ti rán níṣẹ́ tó wà lẹ́yìn ẹ̀, ẹ má jẹ́ ń tàn yín, ipa ayé kan ipa ọ̀tá kan èékárú wọn, ipa ọ̀tá kan ò èékárú wọn o, kò sì ní ka yín láṣẹ Èdùmàrè. Àyìn bẹ́ẹ̀ ni o, bàbá mi o, grandpa bàbá Bánjí Akíntóyè, àrólé Awólọ́wọ̀, àní wáyé tí o, ẹni fọjọ́ ọlọ́jọ́ lọ báyìí bàbá. Olódùmarè ọba ó túbọ̀ bá wa fún yín lẹ́mìí gígùn ni, ẹ sì lò nílò àlàáfíà ni. Kí n wá kí ọ̀gá mi o, ọwọ́ ọ̀tún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, ọ̀rọ̀ tí bàbá bá ti sọ ẹnu bàbá náà lẹ́ti gbọ́. Kóìkí Ọláyọmí ọ̀gá mi, wọn ì tí ì ríṣẹ́ lépo, mo kì í àní wáyé tì gbogbo bẹ́ẹ̀ tí ń ṣe lọ́sàn-án lóru láàárọ̀ àti lálẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá Nation ká lè gbòmìnira wa. Bàbá o, tíṣu Yorùbá Nation bá jiná tán, àní fi yín ṣàwátì láṣẹ Èdùmàrè. Olódùmarè ọba ò ní padà lẹ́yìn yín, yóò sì bá yín tọ́jú ìyàwó àtọmọ yín. Ẹ̀yin náà ó jẹ́ o, ẹ jẹ ìrẹ̀lẹ̀ náà láṣẹ Èdùmàrè. Mo kí gbogbo yín, gbogbo ẹ̀yin onígbàgbọ́ òdodo pátápátá, mo kí gbogbo yín o, àlàáfíà fún yín. Gbogbo ẹ̀yin ẹlẹ́sìn mùsùlùmí, mo kẹ́yin náà, àṣàlámà lékún o. Ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé o, ẹ̀sìn àkọ́kọ́ nu, ẹ̀sìn àwọn baba ńlá baba wa, ẹ̀sìn tó Olódùmarè ọba dá wa tán tó tún dá mọ́ wa pé ká mọ̀ ṣe, kí ká lè mọ̀ wípé òun Olódùmarè ń bẹ, Ifá ń bẹ, Ọ̀rúnmìlà ń bẹ, oríṣiríṣi Ọbàtálá, Ọbàtáṣà, Ọbàtàkùn lóde Ìrànjé, wọ́n pọ̀ lọ bìbà. Mo júbà gbogbo yín àtẹ̀yin onífá, ẹ̀yin ọlọ́ṣun, mo júbà gbogbo yín o, ẹ dákun ẹjọ́ máa jú mi ṣe. Olódùmarè ọba wá gbélé ayé láwọn kan lọ́wọ́ o, ó ní ẹ máa darí ayé, ẹ máa darí ayé. Àwọn tó bá ń ṣàìgbọràn ẹ máa kó wọn ń pa tiẹ̀, Olódùmarè náà ń bẹ ń pa wọn, àwọn kan sì ń bẹ náà ni à ń pè wọ́n ní abiyamọ. Àwọn abiyamọ afọ̀já gbọ́rọ̀ pọnmọ, àwọn ni wọ́n ń pọnmọ tẹ́sí ọmọ òsì ní wọ́lẹ̀, àwọn ni wọ́n ń bọ́mọ ṣòro níbi tó ti ga. Mo júbà yín, mo kí gbogbo yín pátápátá o, ẹ̀yin abiyamọ o, ẹ̀yin ìyá mi, mo júbà gbogbo yín. Yóò sì máa ju yín ṣe, ẹ dákun ẹ mọ̀ wàá jó ohun mi torí pàdá ṣe ní ọmọ ìbà gbúdọ̀ ohun mọ́. Gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá tẹ́ jẹ́ ọba dáadáa, tẹ́jọ́ ọmọ ọkọ ọba ilẹ̀ Yorùbá, tẹ́ wà lórí àpèrè tó jẹ́ pé ẹ̀yin náà ń lọ́tọ́ sí, tẹ́ sì ń ṣe gbogbo ohun tó yẹ kẹ́ ẹ ṣe pẹ̀lú nùkàn àtàyà funfun. Ẹ pẹ́ lórí àpèrè àwọn baba ńlá baba yín, ẹ fọwọ́ páwú, ẹ fèrèdè jobi. Bẹ́ẹ̀ ni ó ṣe rí láṣẹ Èdùmàrè. Ìrùkẹ̀rẹ̀ ó sì jẹjẹjẹ lọ́wọ́ yín, yóò dọ̀kìnní láṣẹ Èdùmàrè. Mélòó mo fẹ́ kà, mélòó mo fẹ́ dákọ. Gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátápátá mo kí yín, ọyẹ súnmọ́ mi rà yín, ẹ wá gbọ́n tèmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ní fún yín lónìí. Mọ̀kàn sí afẹ́ràn yín létí àwọn nǹkan kan ní tó jẹ́ pé ó fi ṣe pàtàkì fún wa nílẹ̀ Yorùbá, káwa gan fi gbogbo ẹnu sọ pé àṣe mọ́ ká sì mọ́ ṣe mọ́. Kìí ṣèjà, kìí ṣèta, kìí ṣogun, kìí sì ṣọ̀tẹ̀. Ẹ lè gbọ́ pé wọ́n ń ṣe Yorùbá Nation rally kan tó bá ti jẹ́ ti apá ọ̀dọ̀ bàbá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, kẹ́ wá rí pé wọ́n ń pa àwọn èèyàn àbí wọ́n ń ṣe àwọn èèyàn léṣe. Peaceful ni, bí wọ́n bá ṣe rally yóò lọ ní àlàáfíà nírọ̀wọ́rọsẹ̀ bó ti yẹ kó lọ ni. Bàbá gan máa wọ̀nù wa pé ẹ mọ́ jà níta fẹ́ gbà pẹ̀lú sùúrù ni a fẹ́ béèrè fún ni kí wọ́n sì fún wa, kì í sọ̀rọ̀ ọjà. Ẹ rí i pé ìgbà tí wọ́n fẹ́ dìbò ńgbà náà lọ́hùn, bàbá ní kí gbogbo wọn ṣẹ́ra ró, ẹjá ṣe, ẹ mọ́ jà, ẹ mọ́ sọ díjà, ẹ ń bá lè dìbò kó lọ dìré dìbò. Ẹ wá gbọ́ o, ṣùgbọ́n ọ̀rọ̀ náà ti ń fi apá kan rọ̀ bí àdán báyìí. Rest in peace. Olódùmarè ọba
kó bá wa fi ọ̀run kẹ́ gbogbo àwọn tó jẹ́ pé ajìjàgbara ilẹ̀ Yorùbá yìí tí wọ́n dojú sọ tí wọ́n sì pa wọ́n. Bàbá gangan ni number 1 tí wọ́n fẹ́ pa ní July 1st lọ́jọ́ náà lọ́hùn-ún ní 2020. Bàbá gangan ni wọ́n fẹ́ pa. Wọ́n gbá mọ́tàǹkì wá, wọ́n kó ìbọn oríṣiríṣi ńláńlá wá, sledgehammer, gbogbo tí wọ́n fi lè wú géètì, tí wọ́n fi lè wú ẹ̀mí èèyàn, gbogbo nǹkan náà ni wọ́n kó wá sílé bàbá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ibi tí ilé bàbá wà ní Sókà nìbàdàn, wọ́n sì rí nǹkan takuntakun tí bàbá fi ogún ojú ara ẹ̀ ṣe. Wọ́n kọ́kọ́ bàjẹ́, ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ ló lọ sí. Wọ́n spray ọkọ̀ báyìí ni bí ìgbà pé inú ọkọ̀ ni bàbá wà. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń spray gbogbo gíláàsì ilé mi yìí wà ń bẹ̀. Mo débẹ̀ dáadáa, mo rí i pé wọ́n bà nǹkan jẹ́ ń bẹ̀. Tí wọ́n bá tiẹ̀ wá bà dúkìá nìkan jẹ́, tí wọn ò pààyàn tẹ́mi ò bọ́ sí ń kọ́, ṣèbí ìbá ti da. Àdògán k'Olódùmarè ọba kó bá wa dẹlẹ̀ fún èèyàn rẹ̀. K'Olódùmarè ọba túbọ̀ bá wa fọ̀run kẹ́ Àdògán àti Alhaji Fatai. K'Olódùmarè ọba ó bá wa fọ̀run kẹ́ wọn. Àwọn aya àtàwọn ọmọ tí wọ́n fi sílẹ̀ sílé ayé, k'Olódùmarè ọba kó jọ nínú àánú ẹ̀ kó bá wa tọ́jú wọn, kó sì máa bá wa rọ̀ wọ́n lọ́kàn. Àwọn akọni lélẹ́yìí, àwọn tí wọ́n bógun lọ lórí ọ̀rọ̀ Yorùbá nation, wọ́n sì wá, wọ́n dì páńpá wá. Ṣé ẹ mọ̀ pé ìjọba àgbà náà kì í ṣèjọba àsìn, ìjọba àná ni, ìjọba Fúlàní ni. Ṣùgbọ́n ìjọba Fúlàní gbà náà wọ́n ti wò wípé káwọn ó tó kúrò ńbẹ̀ káwọn ó tètè pa Yorùbá run. Ìgbà náà lẹ́ẹ̀mọ́ rí pé àwọn Fúlàní ọ̀dẹ̀dẹ̀ ya wọ títì, wọ́n da màálù wọ títì express, wọ́n sì dá mọ́tò lọ́nà, wọ́n sì pa àwọn tí ń bẹ́nu mọ́tò, wọ́n pa àwọn kan wọnú igbó, wọ́n lọ mọ́ rèé pa wọ́n. Wọ́n mọ béèrè fún ránsọ̀mù kékeré kọ́ ni wọ́n ń béèrè. Ẹni tí ò tí ì rí 20,000 tí ó fi jẹun, wọ́n sì béèrè lọ́wọ́ àwọn fámìlì onítọ̀hún. Dádì mi o, mo kí yín o, for security purpose n ò ní dákọ. Mo kí yín dádì mi, ẹ join mi lórí ètò. N ò ní dákọ fún security purpose. Olódùmarè ọba ó máa fún yín ṣe. Ẹ ṣé mo dúpẹ́. tó àwọn Fúlàní yìí ó wọlé sí àárín títì, wọ́n sì dáná, wọ́n sì gba ọ̀pọ̀lọpọ̀, wọ́n kó àwọn kan wọgbó lọ. Lẹ́yìn tí wọ́n bá kó wọn wọgbó lọ tán, wọ́n mọ béèrè ránsọ̀mù 200 million lọ́wọ́ ẹni tí ò rí 20,000 jẹun. Wọ́n ṣe léyìí, a mọ̀ pé èyí ṣèjọba tó wà ń bẹ̀ báyìí o, kì í ṣèjọba bàbá Tinubu o, ṣùgbọ́n ìjọba àwọn Fúlàní àná ni. Wọ́n sì ń pa wá. Ṣé ẹ mọ̀ pé kìí ṣe ní kìí sànà ni wọ́n ti wà nínú igbó wa. Tí ẹ bá ṣe pé àwa náà, àwọn agbófinró wa àti àwọn security wa náà wọ́n ń gbìyànjú, a kàn ń sọ ni torí àwa jáde lọ sọ́pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè kan, wọ́n ń gbìyànjú, adìyẹ wọn ń làágùn, ṣùgbọ́n ìyẹ́ tó wà lára wọn ẹni ọ̀já mọ̀ pé wọ́n ń làágùn nínú. Àwọn ìjọba wa, àwọn ammunitions, àwọn nǹkan tí wọ́n kó fáwọn agbófinró wa ó kéré o lẹ́gbẹ̀ẹ́ tàwọn Fúlàní. Ẹ mọ́ jẹ́ ntàn yín, sì báwọn Fúlàní pa agbófinró gbogbo ẹ̀ la rí. Ṣàgbófinró tó jẹ́ pé AK-47 nìkan ló gbé dání, ó níye búlẹ́ẹ̀tì tí wọ́n kà fún, kò sì gbọ́dọ̀ lò nílòkulò. Nígbà tí wọ́n bá wá fèsì irú ẹni bẹ́ẹ̀, àbí tí wọ́n pọ̀ jù wọ́n lọ, tí wọ́n fèsì wọn, bó ni wọn ò ṣe ní kó wọn. Wọ́n pa àwọn agbófinró náà, wọ́n kó wọn wọgbó, wọ́n sì pa wọn. Ẹ dákun, sáwọn ò níyàwó, ṣé wọn ò lọ́mọ ni? Ìjọba àná, k'Olódùmarè ó bá wa fọ̀run kẹ́ Àdògán àti Alhaji Fatai, kó bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀. Ìyàwó àtàwọn ọmọ wọn ń jìyà báyìí o, wọ́n ń sọ́fà gan gidi. Fúlàní ló dá ilé yìí lẹ̀. Onífádé Emmanuel pẹ̀lú mi, ṣebí rìpọ́tà kan ni láti Gboa TV. Òun kú, wọ́n rí òkú ẹ̀ ní on the 30 ní October 2020. Ṣé mọ̀ tó ṣe? Torí pé ó rìkọ́dù nǹkan tó jẹ́ nǹkan àṣírí. Wọ́n sì ní kí wọ́n lọ pa wá, wọ́n pa ó, àwa ò mọ̀ o, ṣùgbọ́n ẹni tó ṣekú pa ó kú onítọ̀hún, ó kú Olódùmarè ọba, kó náà mọ̀ kú mọ́.
lára àwọn ìjọba tànánú o. Ẹ wò gba EndSARS àwọn protesters tí wọ́n pa ṣe mọ̀ pé ìjọba tàná náà ni ìjọba tàná ni lóòótọ́ Èkó ló ti ṣẹlẹ̀ ó sì ṣẹlẹ̀ ní Lẹ́kì àmọ́ ta ló gìfù kọ́dà ìpè ó yá ẹ lọ ṣe báyìí. Ẹ dákun àwọn tó pa wọ́n ṣé ghost ni wọ́n ni wọ́n yìí ṣe ghost kódà mo fẹ́ lè sọ pé ó ṣeéṣe kó jẹ́ pé bọ́ bá jẹ́ pé àwọn aláṣọ kan tó jẹ́ pé wọ́n pera wọn sójà ń lọ pa wọ́n ó ṣeéṣe kó jẹ́ pé Fúlàní ni squad gbogbo wọn ò jẹ́ torí ìjọba àná wọ́n láwọn tí wọ́n ń lò fún irú nǹkan báyìí ṣe é sì mọ̀ páwọn ni wọ́n ní àṣẹ àsìkò ìgbà náà ẹ lè rọ́lọ́pàá títì torí wọ́n kọ̀máǹdì wọn ni pé ó yẹ kó ń bẹ̀ àwọn èèyàn wá fẹ́ ṣiṣẹ́ ọwọ́ akẹni tí ó sọ pé ẹni báyìí ló kọ̀máǹdì wá látòkè láti ìgbà náà bí wọ́n pariwo sí gómìnà pariwo sí gbogbo ẹ̀ wọn ò tí ì rójútú ọ̀rọ̀ náà lónìí ìjọba àná ni o kìí ṣe ìjọba tá a wà ń bẹ̀ báyìí mo sì ń yànnà náà ẹ̀bọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ní o kẹ́yìn olólùfẹ́ mi kẹ́ ẹ lè rí àwọn nǹkan tó jẹ́ pé ó yẹ kí gbogbo wa gan ká panu pọ̀ ká pín ló dáa kìí ṣe páwa ò sọ́pọ́ọ̀tì ìjọba Tinubu lóòótọ́ bàbá wa ni a sì mọ̀ pé adìẹ tiwọn náà ń làágùn ṣùgbọ́n ìyẹn ni ò jẹ́ ká mọ̀ ṣùgbọ́n bàbá gangan àwọn gangan wá ní iṣẹ́ láti ṣe tó yẹ kí wọ́n ṣe tí wọ́n ò ṣe torí pé bàbá gan tí èyí bá ṣe pé àwọn kan náà ń bẹ lẹ́yìn wọn tó jẹ́ Yorùbá o ṣùgbọ́n wọn ò fẹ́ wọn níbi tí wọ́n wà ṣùgbọ́n bàbá ò mọ̀ wọ́n ti bàbá síwájú ni Olódùmarè ò sì nígbà fún wọn àmọ́ ẹ dákun bàbá Jàgàbánù mo sì ń bọ̀ lórí ọ̀rọ̀ yín ẹ dákun ẹ̀yin olólùfẹ́ mi ẹ máa bá ń ṣí àìtò yìí kó lè bá dé gbogbo ibi tó yẹ kó dé. tó EndSARS protesters àwọn protesters yìí ṣe mọ̀ pé wọ́n pa wọ́n ni wọ́n ṣínà ìbọn bolẹ̀ fún wọn wọ́n sì pa wọ́n nípakúpa títí dòní di ọ̀la kò tí ì sí ẹni tó ọ̀rọ̀ náà ò tí ì yanjú àwọn kan wà tó jẹ́ pé wọn ò tiẹ̀ rókù wọn ní mọ́ṣúárì wọ́n wá wọn tì ní ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n tún kókù wọn lọ ni torí pé ohun tó ṣẹlẹ̀ sí ilé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ní July 1st nígbà náà lọ́hùn wọ́n pa àwọn méjì wọ́n kó àwọn 13 wọ́n kó wọn lọ sí Àbújá ó ní oṣù táwọn eléyìí lò ní ọgbà àwọn DSS l'Àbújá wọ́n lọ rí fìyà jẹ wọ́n tọ́ṣọ̀ wọn ṣe mọ̀ pé ìjọba tàná náà ni ìjọba Fúlàní ni wọ́n fẹ́ pa wá tán nílẹ̀ Yorùbá ni oríṣiríṣi nǹkan ní ìṣẹ̀lẹ̀ wọ́n ń pa àwọn èèyàn pakúpa lẹ́nu lọ́lọ́ yìí ní ọjọ́ 11 oṣù kẹwàá lẹ́nu lọ́lọ́ yìí lọ́dún tá a wà yìí wọ́n sì pa arákùnrin kan àwọn bòròró náà ní àwọn bòròró x-men wọ́n pa Mr. Bayo Ajayi wọ́n pa sínú oko ẹ̀ ní agric ọlọ́pẹ ní Adó Èkìtì àwọn Fúlàní náà ni mélòó la fẹ́ kà nínú iṣẹ́ táwọn Fúlàní ṣe tí wọ́n sì pa wọ́n tó sì jẹ́ pé a sì ní gbọ̀n kankan nípa wọn mọ́ ṣe mọ̀ kọ́rọ̀ yìí ti fi apá kan rọ̀ bí àdán ó ti rí bákan bákan ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin ọmọlẹ̀ Yorùbá ẹ bá já ronú o àwọn nǹkan tó fi yẹ ká ronú ní káwa gangan mọ̀ pé a nídìí òmìnira wa nílẹ̀ Yorùbá ni ló ṣe pàtàkì òmìnira wa ní o ẹ wo Jagun akọni ní Jagun wọ́n ṣẹ̀ṣẹ̀ pa Jagun náà ní Kwara ni ẹni tó jẹ́ pé ọjọ́ tó fẹ́ ṣe némí sẹrímónì ọmọ ẹ̀ ó kù ọ̀la wọ́n sì tán lọ sínú igbó wọ́n tán dínú igbó àwọn Fúlàní gangan ni wọ́n sì pa láwọn bòròró ṣe mọ̀ pé alágbára náà ni wọ́n mú àwọn alágbára lọ lẹ́yọ kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá ní bàbá mọ̀ ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ lápá Èkìtì bóyá lọ́dún tó kọjá ni tí wọ́n pa àwọn kábíyèsí kan ẹ dákun olórí làwọn kábíyèsí nílẹ̀ Yorùbá látijọ́ kábíyèsí wọ́n sọ wọn ní a lè sọ pé àwọn kábíyèsí yìí dalẹ̀ a lè ní wọ́n hùwà burúkú nílẹ̀ Yorùbá ṣùgbọ́n wọ́n sọ wọn ní kò sí security látayébáyé náà ní ilẹ̀ Yorùbá náà ti ń lo security ṣe mọ̀ pé ọba ò lè wà kó mọ̀ ní àwọn ẹmẹ̀wà àwọn olùṣọ́ tí wọ́n tẹ̀lé ọba kiri bọ́mọ ọba gan bá wà sákì tí wọ́n mọ̀ ṣe dànsákì ọmọ ọba tí ọmọ rìn lẹ́ bàbá rẹ̀ kiri àwọn ẹ̀ṣọ́ tẹ̀lé ní dígbádígbá pẹ̀lú gbọ̀n pẹ̀lú gbogbo ẹ̀
wọ́n ti wà látayébáyé, látayé alálùmọ́lẹ̀. Àmọ́ nílẹ̀ Yorùbá ilẹ̀ bàbá wa kì í wá ṣe Fúlàní. Àwọn Usman Dan Fodio ayé wọn mọ̀ ti bàjẹ́ o. Kì í wá ṣe Fúlàní lásán ló yẹ kí wọ́n wá kó wa lẹ́rú. Ṣé ẹ mọ̀ pé táwọn Fúlàní ṣe báyìí ni pé wọ́n fẹ́ kó wa lẹ́rú tá a bá ṣọ́ra. Wọ́n sì ti ń tájẹ̀tì bàbá gan pírẹsidẹ́ǹtì, wọ́n sọ̀rọ̀ níbẹ̀. Wọ́n ti ń tájẹ̀tì pírẹsidẹ́ǹtì Bọ́lá Ahmed Tinubu. Kì í ṣe ilẹ̀ Yorùbá, nǹkan ti ń kán, nǹkan ti ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Ojoojúmọ́ là ń gbọ́ kán déédéé da màálù wọnú oko, kí wọ́n sì bá olóko níbẹ̀ kó sì máa sọ fún wọn pé kí ló dé tẹ̀ ń fi ẹran jẹ oko òun, kí wọ́n sì ní kó mórí wá kí wọ́n ó gé, wọ́n sì pa nípa ìyà, wọ́n pa nípa púpa. Ilẹ̀ Yorùbá ni o. Wọ́n mọ inú igbó wa jù wá lọ. Wọ́n ń bẹ nígbó lẹ́kìtì ní rìsáàfù, wọ́n ń bẹ lé rìsáàfù tó ń bẹ lóńdó, wọ́n ń bẹ lẹ́kìtì, wọ́n ń bẹ ní Kwara, wọ́n ń bẹ ní Ogun State, wọ́n ń bẹ ní Ọ̀yọ́. Kódà kò síbi tí wọn ò sí títí dé Ọ̀ṣun nílẹ̀ Yorùbá. Wọ́n ti wọgbó wa kìí sòní kìí sàná. Ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ni wọ́n ti wà nínú igbó wa nílẹ̀ Yorùbá káàrọ̀ àjíbì. Àwa wá dúró bí olúndù, à ń wòran. Ṣé ẹ sì mọ̀ páwọn agbófinró wa ọ̀dà tí wọ́n bá fún wọn ni wọ́n ṣe. Ẹ lè dédé rí agbófinró kan bóyá ọlọ́pàá kó wọṣọ ọlọ́pàá, kó gbé AK-47 tó jẹ́ pé ó ti lùkúdéètì, tó jẹ́ pé ó ti ní ìdí sáfíìsì, kó gbé dání, kó wá gbanú gbó lọ kó lòun fẹ́ lọ rè lé Fúlàní. Ẹ dákun tó ṣeé ṣe. Arọ́mọ ọkọ nínú àwọn agbófinró wa náà, nínú àwọn sójà wa arọ́mọ ọkọ nu wọn. Ṣùgbọ́n ẹ dákun, kí ni wọ́n fẹ́ jẹ? Kí ni wọ́n fẹ́ mu? Sáwọn agbófinró wa tó jẹ́ pé ẹlòmíì nínú wọn ò tí ì lè dálékọ́ àti sanwó iléèwé wọn gan ó di wàhálà. Ṣùgbọ́n àwọn agbófinró wa, ìdí ní gan tó yẹ káwọn gangan kí wọ́n ronú ara wọn wò. Àwọn tó bá jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá tí wọ́n sì mọ́ra wọn lọ́mọ ọkọ, àsìkò tó yẹ kí wọ́n ronú ara wọn wò rèé. Ọ̀dà lè wà látòkè lóòótọ́, torí Fúlàní àti Yorùbá máa jàǹgbà mi tó jẹ́ pé Fúlàní gan ni ó jẹ̀bi Yorùbá, wọ́n sì gbé wọn dé àgọ́ ọlọ́pàá. Àmọ́ ẹ má jẹ́ ń tàn yín, báwọn ọlọ́pàá gan bá fẹ́ ṣiṣẹ́ wọn bíṣẹ́, àtòkè ni wọ́n ti gba kọ́ọ̀lù. Ṣùgbọ́n èyí yẹ kó máa ṣẹlẹ̀ láyé ìgbà Fúlàní, kì í ṣayé ìgbà tá a wà yìí. Bàbá Jagaban Bọ́lá Ahmed Tinubu, ìgbà tí bàbá débẹ̀, bàbá promise a fún yín lépo, a fún yín níná, a ṣe gbá, a ṣàwo ìkòkò bàbá sàsùn. Ọdún kan ti lọ, ó kù bèlè ń jábá ìka wọ ọdún méjì nínú ọdún mẹ́rin. Ó sì ṣeé ṣe kí bàbá ó tún sọ pé àwọn fẹ́ lọ ẹlẹ́ẹ̀kan sí kó jọdún mẹ́jọ. Ẹ dákun, ẹ wòye tá a bá epo nígbà tá a gbà lọ́wọ́ Fúlàní, ẹ wòye tí wọ́n ń ta epo báyìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan bẹ tó jẹ́ pé ó yẹ kí bàbá gan ti ṣe tó jẹ́ pé wọn ò ṣe, tí wọn ò lè rí ṣe láíláí. Kìí ṣe pé nǹkan tí bàbá ò lè rí ṣe pọ̀, agbára bàbá ò gbé. Kò sẹ́ni tó lè jẹ ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà tá a wà yìí tágbára ẹ̀ lè gbé. Bí Ìgbò bá jẹ́, agbára ò lè gbé. Bí Yorùbá jẹ́, agbára ò lè gbé. Àwọn adé tán ẹ wá fẹ́ máa fi wọ́n Nàìjíríà, wọ́n tún fẹ́ fi kàdó wa. Wọ́n Nàìjíríà kẹ̀. Kí ni jẹ́ wọ́n Nàìjíríà nínú tí ń bẹ ńlẹ̀ yìí? Yàtọ̀ sí wọ́n Nàìjíríà, wọ́n ní káwọn ọba lọ́ba kí wọ́n wá ṣèpàdé. Ẹ dákun, gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, tẹ́ ẹ bá ti gbàbọ̀dè fúnlẹ̀ Yorùbá, ẹ rántí pé orí àpèrè lẹ́wà. Ẹ rántí pé àwọn onílẹ̀ ń bẹ o. Ọba tó bá jẹ́ kó ṣe tó yẹ kó ṣe kó tó dórí àpèrè, kò ní bá wọn hùwà bàjẹ́ lórí àpèrè tó wà, àfi tí nǹkan burúkú ọba tún yọrù ọba bẹ́ẹ̀ ṣe. Àwọn ọba tó jáde látàpá àbí tèmi ti jáde wá o, èmi sì ń fọwọ́ wọn sọ̀yà pé ọba dáadáa ni wọ́n. Mo ń fàsìkò yìí kí kábíyèsí o, àfiyèsí
mo ń fàsìkò yìí kí yín ọba wa ní Ìpẹ̀tùmodù Ifẹ̀ North Local Government Orígbó méjèèje òní náà ni ó ti dàná sátidé ọjọ́ kejì òní wọ́n ṣe Ìpẹ̀tùmodù dé. Mo kí yín o kábíyèsí o, ẹ kú ọdún o, ẹ kú ìyèdún, ẹ̀mí tó ṣe tọdún yìí yóò ṣe tẹ̀mí lórí àpèrè láṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú Ìpẹ̀tù mo kí gbogbo yín o, ẹ̀mí gbogbo wa tó ṣe tọdún yìí yóò ṣe tẹ̀mí. Òrìṣà ńlá o, Ọbàtálá ọba táàṣà ọba takuntakun lóde Ìrànjé. Gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ wa, ẹ̀yin ẹgbẹ́ Ọbàtálá ọba táàṣà ní Orígbó méjèèje mo kí yín o, látòrí àwọn aláṣẹ títí dé orí mẹ́mbà ọmọ ẹgbẹ́. Mo kí gbogbo yín ẹ kú ìnáwó ẹ kú ìnára, láṣẹ Èdùmàrè. Olódùmarè ọba yóò mójú gbogbo wa rí tọdún tó ń bọ̀ láṣẹ Èdùmàrè. Òòṣà tá a wà yìí tá a sì fẹ́ ṣe yìí, Olódùmarè ọba ó bá wa ṣe, kò ní padà lẹ́yìn wa. Mo kí gbogbo yín tó ọba Olúlàmókun Yàkóyó kábíyèsí, mo kí yín dáadáa, ẹ̀yin náà kú ìnáwó ẹ kú ìnára. Olódùmarè ọba yóò jẹ́ kí ẹ pẹ́ lórí àpèrè àwọn baba ńlá baba yín. Wọn ò sì ní gbàgbé bí mo ti jáde wá gangan ní Tọ̀nkẹ́rẹ́ Olúwatẹ̀dó kábíyèsí o, tí Olúwatẹ̀dó ti Tọ̀nkẹ́rẹ́. Mo kí yín o, ẹ pẹ́ lórí àpèrè àwọn baba ńlá baba yín. Bẹ́ẹ̀ ni o, kí n wá lọ sórí eégún ńlá tí kán ìgbàlẹ̀. Kábíyèsí o, kábíyèsí o, àfiyèsí, kábíyèsí o, ọba wa o Ọ̀jájá kejì, bàbá wa Ògúnwùsì ẹni ìtàn. Kábíyèsí ọba lórí gbogbo ọba ní nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí, ọba tẹ́nìkan ò gbọ́dọ̀ ṣẹ́nu wòtòwòtò sí, ọba Sáúdì kan tó bá sọ̀rọ̀ sí kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ ẹ̀bọ̀ra ti ṣetán tí ó gbọ́rú ọba Sáúdì ọ̀hún lásọ ni. Èmi àdìtú Olódùmarè ni mo sọ bẹ́ẹ̀. Ọba tí bá náà ń jókòó sórí àpèrè àbí ń kọnu sẹ́gbẹ̀ẹ́ báyìí tí ń fagbó láàfin, tó wá ń lé gbogbo nǹkan òòṣà tí ń kókó láàfin, tó ní kò sí nǹkan òòṣà mọ́, tó sì jẹ́ pé òòṣà gangan ni wọ́n fi tẹ̀ nífà, òòṣà gangan ni wọ́n fi gbé wọlé sáàfin. Gbogbo ohun tó yẹ kó ṣe ń ló ṣe. Èmi sọ̀rọ̀ kan o, mo ní irú kábíyèsí bẹ́ẹ̀ ẹ má jẹ́ ìtàn yín, ó yẹ kí wọ́n lọ rèé yẹ ọpọlọ ẹ̀ wò. Nǹkan kan tí ń ṣẹlẹ̀ sí lobster ẹnu. Èmi sọ bẹ́ẹ̀ o, ṣe mọ̀ pé gbó a máa dàyàn lórí rú. Bí wọ́n bá fi ọ̀mọ́ gbó fún yàn, ayé onítọ̀hún bàjẹ́ nú o. Ajẹ́pá wọn kà mọ́, wọ́n ti jáná ayé ẹ̀, wọ́n sì tún ti jáná ọ̀run ẹ̀, kódà wọ́n tún ti já ti sàárè rẹ̀. Bẹ́ẹ̀ ló ṣe rí. Ẹ fọba ọ̀hún lẹ̀, ẹjọ́ máa sọ̀rọ̀ ṣàkàṣàkà sí olórí ọba tiwa ẹni Ọ̀jájá Ògúnwùsì o. Bàbá òkúkú ní sọ̀rọ̀. Ṣe mọ̀ pé àgbàlagbà tó bá dákẹ́ gangan là ń pè lágbàlagbà. Bàbá ò ní sọ̀rọ̀, àwọn onílẹ̀ wọ́n fẹ́ fìyà jẹrú ọba bẹ́ẹ̀ lọ. tó kábíyèsí mo kí yín o, Ọọ̀ni of Ifẹ̀. Mo mọ̀ pé kábíyèsí Ọọ̀ni bá wọn dá sí nǹkan ìbàjẹ́. On the 7 ọjọ́ keje nínú oṣù tá a wà yìí ni wọ́n pè pàdé láwọn lọ́balọ́ba. Wọ́n pè wọ́n ní o, ṣùgbọ́n àwọn ọba wa wọn ò tí ì mọ tí wọ́n fẹ́ fi wọ́n ṣe lọ́hùn. Wọn ò tí ì fi gbogbo ara mọ́rú mítìn tí wọ́n fẹ́ gbé síwájú wọn. Wọn ò tí ì fi gbogbo ara mọ̀, ṣùgbọ́n wọ́n fẹ́ fọgbọ́n bribe wọn ni ká sì lè máa jẹ́ Nàìjíríà lọ. Ẹ dákun tó ṣeé ṣe ni. Ó ti dọdún méjì báyìí ó, ká sọ pé ọdún méjì tí bàbá ti débẹ̀. Láti ọdún kan tí ń lọ ọdún méjì báyìí kò tí ì sí yàtọ̀, ṣe nìkan lé sí. Ẹ dákun bó ni wọ́n ṣe fẹ́ ṣe tó fẹ́ wálẹ̀. Ẹnìkan sì ti sọ tẹ́lẹ̀ pé agbára ẹnìkan ò ká ọ̀rọ̀ Nàìjíríà mọ́. Kì í ṣojú lásán. Ṣe mọ̀ páwọn ìbò gan tí wọ́n kó wa pọ̀ láti 1914, amalgamation ni wọ́n pè láti 1940 tí wọ́n kó wa pọ̀. Kí ló dé tó bẹ́ẹ̀?
wọ́n ti sọ ńgbà náà wípé 100 years nítorí wọn ò pe Nàìjíríà gan ní orílẹ̀-èdè ní tí wọ́n pe Nàìjíríà nígbà náà wọ́n pè nílé iṣẹ́ àwọn èbó, àwọn ni wọ́n ní, wọ́n fi wá ṣe bísínẹ́sì ni. Ara àwọn bísínẹ́sì tí wọ́n wá ṣe mọ̀ pé gbogbo nǹkan àlùmọ́ọ́nì wa ni wọ́n ń kó lọ. Ìgbà náà lẹ́rìí tí wọ́n ó gbé àwọn microscope oríṣiríṣi sójú tí wọ́n ó mọ wo gbogbo inú àpáta wa, wọ́n ó mọ wo gbogbo inú odò, wọ́n ó mọ wo gbogbo ìyàngbẹ́ ilẹ̀. Nígbà báyá wọ́n ní wọ́n rí àwọn góòlù kan níbí, wọ́n rí góòlù kan lápá bí, wọ́n rí àwọn nǹkan kan bí, wọ́n wà mọ́ wo, wọ́n mọ̀ kó lọ sókè òkun. Nígbà ọ̀yá ni wọ́n tajú kán ni wọ́n rí pé àwọn òòṣà wa tá ń sìn nílẹ̀ Yorùbá àwọn òòṣà tó lágbára ni. Wọ́n wò ó pé báwọn bá gbé àwọn nǹkan báyìí dé ọ̀dọ̀ wọn lọ́hùn, ó ní bí wọn ó ti ṣe wọ́n. Wọ́n láwọn nǹkan tí wọ́n ó ṣe sí wọn tó jẹ́ pé wọ́n mọ̀ fi ṣe ẹ dákun ọ̀dọ̀ wa ní àǹṣẹ̀ títí jáde àjẹni. Bí wọ́n ṣe máa ń bá wa sọ̀rọ̀ láti jọ́nu ni bàbá wa Àbíjà wàrà bí ẹkùn ni wọ́n fi ń bá wọn bàbá sọ̀rọ̀, là ń fi ń bá wọn ìyá sọ̀rọ̀. Àwa la ní wọ́n dìṣàpíà ni àwọn ìyá wa káre inú yàrá wọn ti lọ mítìn wọn ti dé. Àwọn ìyá wa rúgba aṣọ mọ́ balẹ̀ mo fi yọ̀ yín o. Ẹnu mítìn ni agbára ń bẹ ọni tí wọ́n ń lò. Bí wọ́n bá ṣèwádìí Ifá gọ́gù mọ̀ ní Ifá o, gọ́gù tó ju gọ́gù lọ. Nísìnyí wọ́n sọ di ọlọ́làjú ni wọ́n mọ̀ tẹ́ pàǹpàǹpàǹpàǹ wọ́n béèrè sí yóò sì gbé wá bí nẹ́tíwọ́ọ̀kì bá ti dá. Nígbà náà lọ bí wọ́n bá ti gbé fábà tí wọ́n gbé janlẹ̀, iwájú ọpọ́n ogbọ́ o, ẹ̀yìn ọpọ́n ogbọ́ o, olùmúlọ̀tún ọlọ́kànràn ló sì. Àárín ọpọ́n báyìí ìta ọ̀run ni. Wọ́n bá ti rí ẹni ò láhàn mí o, má fi re pé bí o, má fi bí péré fún mi o, nǹkan kan wọ́n jà. Wọ́n sì kí fá rẹ̀, wọ́n sì rí lọ́wọ́ kan. Àwọn ìborí gbogbo eléyìí wọ́n tún lóríṣiríṣi àwọn eégún, àwọn nǹkan wa tó pọ̀ tó jẹ́ kó lè wúlò dáadáa tó lódùmarè sì dá fáwa. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní wọ́n ń kó lọ sókè òkun lọ́hùn. Wọ́n ń kó lọ sókè òkun. Wọ́n wá rí pé àwọn ò tí ì mọ̀ ń pa ẹ̀. Bó làwọn ṣe fẹ́ ṣe, àwọn ìbò sì gbọ́ngbọ́n burúkú. Kí ni wọ́n ṣe? Wọ́n wá kó àwọn baba ńlá wa náà, wọ́n tàn wọ́n. Wọ́n wá ń kó ike wá, wọ́n fi ń gba góòlù wa lọ. Wọ́n wá yàn wá jẹ, wọ́n wá ń fi búrẹ́dì wọ́n fi ń kó wa lómi ọbẹ̀ jẹ. Wọ́n wá ń kó wa lẹ́rú, point of no returns, ọmọ lágbára oníbàdágìrì, ibẹ̀ ni wọ́n ti ń kó wọn lọ. Olómi kànga kan tí wọ́n gbẹ́ síbẹ̀ tí wọ́n ti míìsì nǹkan mọ́. Bí wọ́n bá ilé fún wọn mu, ọpọlọ wọn ti dàrú nù tí wọ́n fi gbé wọn dọ̀hún ọmọ nǹkan kan mọ́. Wọ́n wàá so kọ́kọ́rọ́ mọ́ wọn lẹ́nu palọ́ọ̀kì, wọ́n kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí wọn lọ́wọ́, wọ́n kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí wọn lẹ́sẹ̀, wọ́n tì wọ́n sínú ọkọ̀ ojú omi nù, wọ́n kó wọn lọ́nu. Àlọ́ lámilámi ni wọ́n rí ẹnìkan ìrábọ̀ ẹ̀. Point of no returns, wọn ò ní padà wá mọ́. Wọ́n sì kó wọn lọ sọ́hùn, wọ́n fi wọ́n ṣẹrú, wọ́n fà wọ́n kan dáko tó rántí rí pé òkú pé lọ́dọ̀ wa ń hàárín àgíríkì ni. Wọ́n mọ̀ fà wọ́n kan dáko tí wọn ò gbọdọ̀ jẹ́. Wọ́n sì mú àwọn kan, àwọn tán mọ̀ ń pa ifá, wọ́n fi wọ́n sí di ifá kí wọ́n mọ̀ fi dáfá fún wọn lọ́hùn. Wọ́n sì mọ̀ dáfá, wọ́n mọ̀ sọ bí ṣe ń rí fún wọn lọ́hùn bí ṣe ń rí. Àwọn nǹkan yìí lóríṣiríṣi ni wọ́n tún pọ̀, wọ́n ṣe oríṣiríṣi nǹkan tẹlifíṣàn àti àwọn nǹkan bẹ́ẹ̀ tí ń wúlò fún wọn tí wọ́n sì tún tà fáwa lónìí tó tún wá padà wúlò fáwa tó jẹ́ pé owó ìgiribi la fi ń rà wá sọ́dọ̀ wa. Àwa la ní gbogbo ẹ̀. Ilẹ̀ Yorùbá nílé ayé ti bẹ̀rẹ̀ mọ̀jẹ̀ ntàn yìí. Olódùmarè ọba tó dá wa nílẹ̀ Yorùbá, ó dá ilẹ̀ ọlọ́ràá fún wa ní, ilẹ̀ tó ń sàn fún wàrà, ilẹ̀ tó ń sàn fóyin. Dìsín kò sí nǹkan kan tá a lè rí nínú ilẹ̀ wa àti góòlù. Àìmọye ibi tí wọ́n ti discover nílẹ̀ Yorùbá tó pọ̀ gan lọ jàǹtìrẹrẹ. Àìmọye ibi tí wọ́n ti discover tó jẹ́ pé ó yẹ káwa gangan dáàbò bo bẹ̀. tó rárá àwọn nǹkan tí ń fa ogun báyìí nù, àwọn nǹkan tí ń fà tí Fúlàní fi fẹ́ gbalẹ̀ wa tí wọ́n fi dojú sọ lẹ̀ wa nù. Ṣé ẹ mọ̀ pé látijọ́ àwọn Fúlàní wọ́n máa ń rìn kiri ni, àwọn ò nílé. Igbó rere talákedún, igbó làwọn ń gbé.
Olódùmarè ọba dá ẹ̀yà kọ̀ọ̀kan ó sì dá bẹ́ẹ̀ bólódùmarè ọba ṣe dá àwọn nù ìlọ́ fi jẹ́ pé ẹranko ni wọ́n ń bá gbé. Màálù wọ́n mojú màálù dáadáa, màálù sì mojú wọn, kódà wọ́n ń bá màálù sùn. Gbogbo ẹ̀ láti rí fọ́nrán ẹ̀, bẹ́ẹ̀ bá ní fi síta wọ́n fi síta, kò sí kú tí ó pàgbà tá à ní bá po lórí ẹ̀ ń bẹ́ẹ̀. Wọ́n ń bá màálù, wọ́n mọ bá lájọṣepọ̀ dáadáa. Ẹ dákun bírú màálù yìí bá bímọ, ẹ ń bá jẹ ọmọ màálù tó bá jẹ màálù tó bá dàgbà, kí ló jẹ? Bí Fúlàní bá sì ká obìnrin kan mọ́ tó bá sùn lágídí, tàbí àwọn ọmọ àlè kan bẹ́ńlẹ̀ Yorùbá tó jóbìnrin tó jẹ́ pé wọ́n ti lọ rèé gbé oyún wá látọ̀dọ̀ Fúlàní wá, àwọn àyùn ni wọ́n ń ta ko lóyè Sunday Adéyẹmọ Ìgbòho lónìí. Apá kan Fúlàní apá kan Yorùbá ni wọ́n. Ṣé ẹ mọ̀ pé wọ́n ní bọ́mọ àlè ibìkan ò báyìí tí dàgbà ibẹ̀ ó mọ tòrò ni, àmọ́ tọ́mọ àlè ìlú kan àbínú ìdílé kan bá ti dàgbà, ìdílé àbílù ọ̀hún ó mọ dàrú gbùrùgbùrù ni, wàhálà ó ṣẹlẹ̀ ni, torí kò ní fẹ́ràn àwọn èèyàn tiẹ̀. Ni ló fà tọ́ta fi pọ̀ ọ̀tá alẹ̀ Yorùbá. Gbogbo ẹni tí ń ṣe ọ̀tá alẹ̀ Yorùbá pátápátá ẹ lọ ṣèwádìí wọn, oyún Fúlàní ni wọ́n. Igbó ni Fúlàní ń gbé, wọn èé gbé gbòòrò, ṣùgbọ́n gbogbo wọn ti wá gbọ́n báyìí, wọ́n wá fẹ́ gba ilẹ̀ wa. Àwọn Ìgbò ti sọ fún wa gbà náà pé tó bá di 2014 a lè pín, torí wọ́n kó wa pọ̀ ni. Bẹ́ẹ̀ bá wo Ìgbò, Haúsá, Fúlàní, àwọn ẹ̀yà míì tún wà yàtọ̀ sí mẹ́ta wọn, ṣùgbọ́n mẹ́ta yẹn ló ní gbogbo wa mọ̀ dáadáa ni. Bẹ́ẹ̀ bá wò wá dáadáa gbogbo wa hàn, ẹ rí gbangba pé àṣà wa yàtọ̀, ìṣe wa yàtọ̀, ìwà wa tún yàtọ̀, ọ̀rọ̀ ẹnu wa yàtọ̀, ahọ́n wa yàtọ̀. Báwúsá bá kọ́ Yorùbá títí kọ́kọ́ kó lo ọgọ́rùn-ún ọdún lẹ̀ Yorùbá, bọ́ bá sọ̀rọ̀ ẹ mọ̀ Báwúsá ni, kò lè sọ̀rọ̀ kó sọ̀rọ̀ bí Yorùbá láyé. Kò sí bí Yorùbá ṣe fẹ́ sọ Haúsá títí Báwúsá bá padà gbọ́ yóò mọ̀ pé Yorùbá lẹ́ni yóò darapọ̀ máwọn ni. Bẹ́ẹ̀ náà ni Fúlàní, kò sí Fúlàní ṣe pẹ́ tó lẹ̀ Yorùbá, ẹ mọ̀ nínú ọ̀rọ̀ ẹ̀ pé kì í sọ ọmọ Yorùbá. Ìdí nìyí a lè jọ gbé pọ̀, ìwà wa ò papọ̀ tí èyí sì ṣèjà. Ó yẹ kó ní kálukú lọ sáàyè ẹ̀ ni. Káwúsá wà nílẹ̀ Haúsá, kí Ìgbò wà nílẹ̀ Ìgbò, kí Yorùbá wà nílẹ̀ Yorùbá. Òǹkálukú wà ní bọ́dà. Haúsá lè lọ sí ilẹ̀ Yorùbá, Ìgbò lè lọ sí ilẹ̀ Haúsá, Yorùbá náà lè lọ sílẹ̀ Ìgbò, Yorùbá lè lọ sílẹ̀ Haúsá. Ṣùgbọ́n wọ́n fi passport, wọ́n gba ọ̀nà tó yẹ kí wọ́n gbà wọlé ni. Wọ́n yẹ̀ wọ́n wò dáadáa bí wọ́n ti ń yẹ̀ ìwọ̀n yàn wò ní bọ́dà. Wípé kí lẹ fẹ́ lọ sí o, ibo lẹ ń lọ, àbí báyìí là ń lọ ṣe níbi tẹ́ ẹ fẹ́ dé sí lọ́hùn. Wọ́n fi mọ̀ pé nìyí kì í ṣe pé ó fẹ́ kó nǹkan jà wọlé síbẹ̀, kì í ṣe pé ó fẹ́ lọ rèé ṣe jàgídíjàgan níbẹ̀, ní tá à ń jà fún òmìnira ni oníkálukú. Àwọn kan tí wọ́n tún ń da ilẹ̀ Yorùbá rú, tí wọn ò fẹ́ jẹ́ ó ṣeé ṣe, tó sì jẹ́ pé Olódùmarè ọba ó bá wa mú wọn kúrò lókè ìpẹ́, torí pé wọ́n ń gba owó tí wọ́n gbà lónìí, tó jẹ́ pé ńgbọ́ bá dọ̀la wọ́n gbowó ọjọ́ kan, wọ́n fi odidi ọdún 8 wọ́n fi jìyà ẹ̀. Àwọn kan ń làmẹ́ǹtì, wọ́n sọ pé àwọn ń ná àwọn kan lẹ́gba, àwọn wà nú àwọn nígbà tí wọ́n ń dìbò, àwọn wà nú àwọn tó bá bàjágà bánù já o, tó ná àwọn kan lẹ́gba, tó lé àwọn kan dànù, tó ba àpótí ìbò jẹ́, tó ṣe gbá tó ṣàwo. Wọ́n ní àbá ṣùgbọ́n tí ń fìyà jẹ wá báyìí o, wọ́n ti ń là. Ẹnìkan sọ ní àná tí mò ń gbọ́ ní Facebook ó ní aṣọ tẹ́ rà nígbà náà lọ́hùn-ún, fìlà tẹ́ dé gbogbo ẹ máa jẹ́ báyìí, òótọ́ ni ẹ máa jẹ́. Ẹ̀bá àwọn kan ló dìbò, àníkẹ́ mọ́ dìbò. Àwọn kan ni wọ́n sì gba 5,000 naira tí wọ́n sì fún wọn ráìsì tí wọ́n kọ́ ọkọ̀ sílá. Wọ́n fẹ́ lòmíì ní magí ní gbogbo ẹ̀. Ẹ dákúnṣẹ́ lè jẹ́ lóṣù 3, ó ti tán o, ẹ ti jẹ́ tán. Ọ̀yá òun ojoojúmọ́ lè kó wọ́n sí. Ní Nàìjíríà àwọn Fúlàní tó fi sílẹ̀ gan ò pọ̀ tó báyìí, ó fi hàn pé ó lè wálẹ̀. Bí ọba wálẹ̀ nǹkan wọn ò tí ì rí nígbà tí bàbá Jàgàbánu ti wọlé kí nǹkan kan lẹ́sì, ó wọ́n sí ni.
nítorí bá dẹ̀ tí wọ́n sí lórílẹ̀‐èdè Nàìjíríà kò lè wálẹ̀ láyé a gbọ́ pé nǹkan wá ọlẹ́sì rí ọwọ́n ni bẹ́ẹ̀ ni ní máa ń wọ́n sí ni bí ó sì ṣe máa wọ́n lọ ní Nàìjíríà kì í ṣe pé àfi tá a bá gbòmìnira ara wa àwa láwàá túnjọba ara wa ṣe. Bàbá Jàgàbánù Tinubu bàbá Bọ́lá Ahmed Tinubu àtàwọn ẹmẹ̀wà àwọn tí wọ́n ń ṣèjọba tí wọ́n jọ ń ṣe ẹ rántí pé o ilé ayé tá a wà àfọwọ́bà fi ilẹ̀ ni. Ìgbà tí wọ́n gbé bàbá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣàǹgbà náà ibi bólódùmarè ọba bá fẹ́ dáyàn sí nílé ayé nǹkan kékeré kan ní ọkàn ṣẹlẹ̀ tó nítọ̀hún yóò sì fò nítọ̀hún pamọ́. Olódùmarè ọba fi bàbá pamọ́ sí Benin Republic ni ibi tí bàbá wà kìí ṣe pé bàbá ń jẹ̀yà àwọn tí wọ́n sì fi bàbá pamọ́ nìyí wọ́n mọ̀ ọ̀rọ̀ Nàìjíríà ni báwọn ṣe ń ṣèjọba tí wọ́n Nàìjíríà fẹ́ kọ́pì wọn Fúlàní fẹ́ dọ́gbọ́n kọ́pì wọn gbà náà ṣùgbọ́n àwọn Fúlàní ìjọba àná tó fẹ́ kọ́pì àwọn ìjọba Benin gbọ́n wọn mọ tí wọ́n ń ṣe. Tylon tó jẹ́ president ti Benin Republic ó ń fọ ìlú wọn ni ó fọ dáadáa ni. Àwọn tó bá jẹ́ pé àwọn tí ò fẹ́ kílù wọn lálàáfíà tí wọ́n ń yọ mẹ̀kúnnù tí wọ́n lẹ́nu tí wọ́n ń fìyà jẹ àwọn èèyàn wọn tí wọ́n ń jẹ́ armed robbers tí wọ́n ń pa àwọn èèyàn wọn pakúpa tọwọ́ ìjọba Benin bá tẹ̀ wọ́n nu Benin ẹlòmíì wọn ò gbé lọ wọn ò ní rí mọ́ di sin ẹ gbọ́dọ̀ ṣe mọ̀nàmọ́ná kò sí wà bàjẹ́ ní Benin Republic security tight ní ìsìn ya wà ní nǹkan bí aago bóyá bí aago nǹkan àbí méjì bí n bá fẹ́ travel láàrin Benin Republic tí wọ́n rìnrìn 5 hours wọ́n bọ́ ọ̀tá báyìí wọ́n sì lọ rèé wọ mọ́tò wọ́n lọ́nu ẹ ń bá dán rẹ́wò lórílẹ̀‐èdè Nàìjíríà ayé ẹ̀ ti ṣá málámálá ìtọ́jẹ́ pé bẹ́ẹ̀ bá ń bọ̀ látẹ̀kọ́ tẹ̀ ń lo Èkìtì bẹ́ẹ̀ bá ilé dé tó gèètì tó sí Ìbàdàn tó bá jẹ́ ẹ̀rí go slow ibẹ̀ ní tráfíkì káyín mọ́ tọ́jẹ́ pé bẹ́ẹ̀ ní aago 9 àbí 10 káyín mọ́ ẹ̀rí táwọn mọ́tò bọ́ọ̀sì wọ́n páàkì lọ báyìí ó tún dago 4 sí 5 kí wọ́n tún tó gbéra torí wọ́n mọ̀ wípé ó ṣeé ṣe kí wọ́n dójú ọ̀nà kí wọ́n kàn mọ́ gbọ́ páàkì apalẹ̀ Ìgbò ni wọ́n ti máa ń ṣe kíní ọ̀dù tó ráwà yìí wa mọ́tò kò síbi tá a wa mọ́tò dé lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ mọ̀ gbọ́ páàkì wọn bí ya ẹja kọ mọ́ páàkì tó bá páàkì gbogbo yín ẹran dínní wọ́n dàbọn bọkọ̀ ń ní ìbọn lu sára mọ́tò fòtòfòtò báyìí tí wọ́n bá sì páàkì náà bí wọ́n bá sì gbé wọn wọ́n wà wọ́n wọgbó lọ́nu wọ́n lọ́nu bí wọn bá sì ṣe bẹ́ẹ̀ wọ́n rọ̀bù wọn ni gbogbo nǹkan bá ní ni wọ́n gbà kọ́dà ẹni tí ọ̀bá ní nǹkan lọ́wọ́ gan wọ́n tún lè pa síbẹ̀ wọ́n máa ń gbé ATM rìn báyìí o ní Nàìjíríà láwọn amúrọ̀bà wọ́n ní yà tẹ̀ sí káàdì ẹ̀dà fi sí torí tó ọ̀bá ní káàdì lọ́wọ́ tó wó sì ń bẹ́ẹ̀ ó ṣeé ṣe kí wọ́n pa ọ́. Ìjọba Benin ṣe bẹ́ẹ̀ o ẹni tíjọba Benin bá mú tó bá tọrọ ẹ bá jẹ mọ́ pé kí wọ́n pa lójú ẹsẹ̀ wọ́n pa lójú ẹsẹ̀ wọ́n sì wọ́ síbì kan wọ́n gbé lọ́nu iṣẹ́ ọwọ́ rẹ̀ ò dáanu wọ́n ti ń sọ tipẹ́ wọ́n sì mú wọn àyè ṣe kí wọ́n mú jẹ níbẹ̀ ni ìjọba dáadáa làwọn ní wọ́n sì láwọn ọlọ́pàá àwọn agbófinró tó ń ṣe dáadáa náà a lè má rí kàn dá nínú kinní kan náà o àmọ́ wọ́n ń gbìyànjú. Ìgbà tí wọ́n gbólé Sunday Adéyẹmọ Ìgbòho ṣàbàbà nígbà náà ìbí wọ́n wá láti orílẹ̀-èdè Nàìjíríà inú ìjọba àná ti dùn àwọn Fúlàní pé ẹni tá a fẹ́ pa náà ni olórí sójà wọn Buratai àbí kí ni wọ́n ń pè lórí ẹ̀ tóbi bí orí ajá ìbò kan báyìí ọgbẹ́ helicopter ọgbẹ́ wá sílùú Benin kí wọ́n wá rè gbé wá kí wọ́n wá rè gbé ewúrẹ́ wọn wá àmọ́ ìjọba Benin àwọn gbọ́n wọ́n lọ́pọlọ lórí wọn ò rìlíìsì bàbá wọ́n tọ́jú bàbá fún wa bíjọba orílẹ̀-èdè Nàìjíríà tí bàbá jẹ́ ọmọ bẹ̀ ò bá lè tọ́jú wọn nígbà náà ń bọ́ lọ́run ó ràn ẹlòmíì ṣe mọ̀ pé tí ilẹ̀ bá fẹ́ mú ẹni tó jẹ́ ẹni Ọlọ́run tí wọ́n fẹ́ pa mọ̀nàmọ́ná kàn tàn ní ṣàràyọ́ kàn ṣiṣẹ́ ìmọ́lẹ̀ fún ni níbi tí ọ̀tí ríran mọ́ Olódùmarè wá lo pírẹsidẹ́ǹtì orílẹ̀-èdè míì láti wá ṣe mọ̀nàmọ́ná iṣẹ́ ìmọ́lẹ̀ fún bàbá tiwa tí ń jà fẹ́tọ̀ọ́ wa. Ṣé bó ti yẹ ó rí inú ẹ̀yàn máa ń lẹ Yorùbá
ọ̀rọ̀ mi ò lọ sórí ọ̀rọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mọ́, ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ni. àwọn tá a jọ jẹ́ ọmọ Yorùbá, tá a mọra wa lọ́mọ ọkọ ilẹ̀ Yorùbá, tá a mọ̀ páwà èso ọmọ àlè, tá a mọ̀ pé ìyá wa ò gbé oyún wa wá látọ̀dọ̀ Fúlàní wá fún wa. àwa gangan ni mò ń bá wí, ẹ dákun ẹ já gbọ́rọ̀ mi dáadáa. lẹ́yìn ìgbà tó yá tí wọ́n rí pé ìjọba àná ti kúrò, tójú ti pofírí tó ṣe, bí gbogbo wa là ń bá bàbá sọ̀rọ̀, bàbá Jàgàbánù, pé ẹ bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bàbá yìí, bàbá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, kí wọ́n rìlíìsì wọn. bàbá sì ní àwọn gan ti sọ fúnra wọn tẹ́lẹ̀, bàbá Jàgàbánù Bọ́lá Ahmed Tinubu, wọ́n ní wọ́n ti gé àwọn létí lọ. èmi ò gbàgbà náà pé wọ́n gé wọn létí lọ, torí wọn ò tí ì mọ bí wọ́n ti gé èèyàn létí lọ. àtàrà bàbá pírẹsidẹ́ǹtì mo ti mọ̀ pé lóòótọ́ wọ́n máa ń gé èèyàn létí lọ. èmi rò pé tán bá ti gé èèyàn létí lọ, etí ìta àwọn kò ní sí ń bẹ̀ mọ́. àṣetí inú ni wọ́n máa ń gé lọ, kì í ṣe tí ìta. ọwọ́ apẹ́ tó mọ̀ pé àwọn ti gé pírẹsidẹ́ǹtì wa létí lọ lóòótọ́. bàbá ìgbọ́ nǹkan kan o, kọ́dà bàbá gan sọ fúnra wọn. bàbá ní àwọn èéka pépà, àwọn èyí wo Facebook, àwọn ìṣe kinní kan kò sí ti ń bà wọ́n nú jẹ́. ìgbó la rí tí bàbá pàkó mọ́lẹ̀ báyìí, bàbá ìta rínu, a sì rí yáàsì. ọkọ̀ ojú omi ń kọjá bẹ́ẹ̀, a rí bọ́ọ̀sì tí ń fò lókè, ẹ̀rọ̀pílẹ̀nì tó lágbára tó kọjá bẹ́ẹ̀, oríṣiríṣi là ń rí. fámìlì bàbá ni àwọn ìyálọ́jà pátápátá, ìyálọ́jà lóríṣiríṣi. àwọn mi ò sì gbàgbọ́ pé bí ń pa àwọn kan, ebi sì ń lùyàn pa. ìbí wọ́n ní látijọ́ wọ́n sọ pé àìrókò ebi ní títì ni. òkú ebi gan lọ́pọ̀ jù. bẹ́ẹ̀ bá délé ìwòsàn, ẹ mọ̀ pé nǹkan kan Nàìjíríà. ṣèbí ọ̀pọ̀lọpọ̀ ń pariwo àrùn jẹjẹ, gàrí ti wọ́n, kinní kan wọ́n, epo wọ́n. bẹ́ẹ̀ bá mọ tí ń ṣẹlẹ̀ nílé ìwòsàn, ẹlòmíín kódà ordinary 40,000 naira ni ó ṣekú pẹ̀lú míì gbà wọ́n bá ní ọlọ́wọ́ wá tí ò sí ibi tí wọ́n ti rí. wọ́n sì mọ ojoojúmọ́ ni wọ́n fi ń páàkì òkú nílé ìwòsàn lórílẹ̀‐èdè Nàìjíríà. àwọn tí wọ́n sì ń ṣèjọba ní wọ́n gbéra, bí wọ́n rí bá fọ́ wọn lásán, wọ́n gbéra bí wọ́n sì gba òkè òkun lọ, wọ́n sì lọ rèé tọ́jú ara wọn. sówó kékeré lẹ rò pé wọ́n fi ń gbé fúláìtì ni lóòkè òkun, àbówó kékeré lẹ rò pé wọ́n fẹ́ lọ ná lọ́hùn. dọ́là ni wọ́n lọ ná lọ́hùn, náírà tiwa ni wọ́n sì kó lọ, ibì kankan ni wọ́n ó ti rí. kò síbi tí wọ́n ti fẹ́ rí ju àpò ìjọba náà lọ. àwa ń fojoojúmọ́ yáwó, wọ́n ti fi Nàìjíríà yáwó débi pé Nàìjíríà ò wúlò mọ́. Nàìjíríà gan ò wúlò fara ẹ̀ mọ́. bí wọ́n bá ta Nàìjíríà lónìí, kò káyé gbèsè tí Nàìjíríà ti san tó ti jẹ. àsìkò ní ká tètè kúrò lábẹ́ orílẹ̀-èdè Nàìjíríà. àwa ilẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí, àbúrò mi ò, mo kí ọ dáadáa. for security purpose wọn ò ní dákọ̀ rẹ, ìyá mi nù, àbúrò bí ìyá, wọn ò ní wá ọtí láṣẹ Èdùmàrè. Olódùmarè ọba ń tọ́jú àwọn ọmọ rẹ àtọkọ rẹ, ò ṣe mo dúpẹ́. tó ilẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí, ẹ̀bájá ronú ara wa o. àwọn nǹkan kan ṣẹlẹ̀ tó jẹ́ pé àwọn custom officers wa, bóyá ìjọba náà ló rán wọn, bóyá àwọn ni wọ́n sì ránra wọn, èmi ò sí ń bẹ̀ o. àmọ́ kì í ṣe nǹkan tó yẹ kó máa ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè kan ni. ní Ṣàngó Ọ̀tà, wọ́n sì déédéé bòǹbà dé ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù ọ̀hún. ẹ dákun, ṣé bọ́dà ní Ṣàngó ni? nìbàdàn, ṣé bọ́dà ní Ìbàdàn ni? èmi rò pé nǹkan tó bá ti wọlé sí orílẹ̀‐èdè bíi ráìsì àtàwọn nǹkan míì, kì í ṣàárín ìgboro ló yẹ kí wọ́n ti máa mú àwọn nǹkan yìí. ṣé wọ́n díjú ni tí wọ́n fi kó nǹkan yìí kọjá ní bọ́dà? bóò ló ṣe kírọ́ọ̀sì, bóò ló ṣe kọjá? àwọn custom officers náà ni ó dá wọn lọ́nà. oníjọ́ kan tí mò ń lọ látèkó sí Ìbàdàn, kò tí ì lè jo bí ọdún kan lọ, mo ṣe lọ sórílẹ̀-èdè Nàìjíríà ni. mo wà ńbẹ̀ lọ́wọ́ alẹ́ ni. wọ́n sì rí àwọn pọ́ọ̀tì ìdáná tí wọ́n kó, tí mọ́tò wa kó sẹ́yìn búùtù látòṣòdì tá ń lọ sí Ìbàdàn. pọ́ọ̀tì ìdáná, rọ́ọ̀gì, ráìsì, wọ́n sì gba gbogbo ẹ̀ lẹ̀. ẹni tó làwọn nǹkan yìí fìdí jálẹ̀, ó lóun rà lẹ́kọ̀ọ́ ni. wọ́n lẹ́rù òfin ni, ẹrù òfin lẹ́kọ̀ọ́ sí Ìbàdàn
ẹ dákun ṣé bọ́dà ń bẹ níbẹ̀ ni wọ́n sì bá yẹ ẹni jẹ́ wọ́n sọ títí wọn ò gbà ó àfìgbà tí onímọ́tò wá fi gbogbo wọn lẹ̀bẹ̀ tó já wọn lẹ̀ tó gbé àwa lọ. ẹ dákun kí là ń ṣe léyìí fún? ẹ bá já pè fómìnira ara wa. ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí ó ti débi hìn. ẹ jẹ́ ká tètè yanjú ẹ̀ ká tètè ṣe kí gbogbo wọn jọ pawọ́pọ̀ ká jọ panupọ̀ nílẹ̀ Yorùbá. ojú kan báyìí làátọ̀ sí títọ̀ fi ń hó. kí gbogbo wọn sọ pé àṣemọ́ náà ni kì í ṣe pà ń bájọba jà. ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ọjà. a sọ fún yín pé láti 1914 di 2014 ni làwọn Ìgbò sọ pé a ti lẹ́tọ̀ọ́ láti pín. kí Ìgbò lọ káwúsá lọ kí gbogbo kálukú lọ. kí ló wá kù? ó ti lé lọ́dún 10. bọ́n bá ṣe oògùn kan tí wọ́n kọ sí lára pé oògùn yóò expire ní 2020 wọ́n bá ilé di 2021 ń bá lò ó fẹ́ dá nǹkan míì síra ẹ̀ lára ni. Nàìjíríà ti expire láti 2014 odidi ọdún 10 rẹ̀ ta ló wá fẹ́ ṣèjọba tó lè rí ṣe. àwọn tó bá sì jẹ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n mọ̀ ṣùṣàgà kan tó lọ ni. ó lè mí àdìtú ọ̀rọ̀ fi sábà máa ń tẹnu mọ́ fún bàbá Jàgàbánù pé bàbá ò ẹ mọ́ torí pẹ́ ń lo ẹ̀dẹ́kẹ́ ẹ̀bẹ̀ ẹ̀dẹ̀ jẹ́ torí tẹ́ bá kú lẹ́dẹ̀ tẹ́ ń lọ ẹ̀dẹ̀ lẹ́ ń padà bọ̀. tólódùmarè ọba bá ní kẹ́mi yín ó parí ẹ̀mí yín ó sì parí ẹ̀ ṣùgbọ́n tẹ́mi yín bá parí ẹ̀ bàbá tẹ́ bá wá padà dé ìbò lè fẹ́ dé sí o. nǹkan ti bàjẹ́. ọmọ yín gan Ṣèyí Tinubu òun gan yóò wò pé akíní bàbá òun ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà fún. àmọ́ èyí sì wà ń bẹ̀ lásìkò yìí. àsìkò ní o ìgbára la sì búra. ìgbà tá à ń pariwo ńgbà náà ẹ bá wá nǹkan ṣe sọ̀rọ̀ olóyè ẹ jẹ́ kó lóyè Sunday kúrò níbi tó wà nǹkan ìgbó tá a kò tó jẹ́ pé ẹni tó fi pamọ́ fún orílẹ̀-èdè Nàìjíríà fáwọn Fúlàní kí wọ́n bá bàrí wọn pa. ìgbà tí èyàn sì rí pé tá a kò tó rẹni tó lọ́gbọ́n lórí ni kò dàbí àwọn ààrẹ burúkú tí ń jẹ lórílẹ̀-èdè Nàìjíríà. èyàn sì release bàbá kódà free movement ni movement tí wọn ò fún bàbá lórílẹ̀-èdè bàbá gangan wọ́n fún bàbá níbẹ̀. ìbọmọ Germany náà ni bàbá bẹ́ẹ̀ bá dé Germany lónìí respect ni. kò sí orílẹ̀-èdè kan tẹ́ dé ní gbogbo àgbáyé tí wọn ò ti mọ Yorùbá nation. kò sí orílẹ̀-èdè kan tẹ́ dé ní gbogbo àgbáyé pátápátá fábàdà tó jẹ́ pé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà wọn ò mọ bàbá ń bẹ̀ dáadáa. wọ́n mọ̀ wọ́n sí alálàáfíà ni ẹni tó jẹ́ pé àlàáfíà ló gbé wá sí orílẹ̀-èdè ẹ̀. torí bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ ilẹ̀ Yorùbá ti di orílẹ̀-èdè tó lódùmarè ọba sì bùkún fún ni. ṣe mọ̀ pé mo sọ nínú ọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan mo ní kò sí nǹkan àlùmọ́nì tá à ní nílẹ̀ Yorùbá ní táwọn Fúlàní rí gangan ní tí wọ́n fi fẹ́ gbalẹ̀ Yorùbá mọ́ wa lọ́wọ́. so wá ṣeé ṣe tán bá gbalẹ̀ Yorùbá wọ́n ti gba àwọn onílẹ̀ nù. tán bá gbalẹ̀ Yorùbá mọ́ wa lọ́wọ́ wọ́n ti gba gbogbo nǹkan àlùmọ́nì wa nù. ṣe mọ̀ pa lọ́pọ̀lọpọ̀ nǹkan àlùmọ́nì nínú ilẹ̀ tó jẹ́ pé wọn ò tí ì dìtẹ̀ tí wọ́n báyìí. àwọn kan sì wà ń bẹ̀ tí wọ́n ti rí. ẹ dákun bẹ́ẹ̀ bá mu mángòrò tẹ̀mú tán tẹ̀ wá mú kóró ẹ̀ tẹ̀ jù sílẹ̀ báyìí ẹ mọ bí tẹ̀ jù sí. tọ́ba ilé tó bí ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì gbéwúrẹ́ ò bá gbé o tí nǹkan ò fi ṣeré lọ o ẹ lọ padà wò níbẹ̀ lórí ilẹ̀ ẹlẹ́yẹ̀pẹ̀ bí tẹ̀ jù sí yóò ti wù. àwọn àṣẹ tó lódùmarè ọba ara wọn tó fún ilẹ̀ wa nù. àfi máa ń sọ pé ilẹ̀ wa ilẹ̀ tí ń sàn fún wàrà tí sì ń sàn fún oyin nílẹ̀ Yorùbá. kìí ilẹ̀ táwọn baba ńlá baba wa ti gbé rí tí wọ́n ti kó wọn lẹ́rú tó jẹ́ ilẹ̀ tiwa àwa ọmọ ló yẹ ká gbà báyìí torí àwọn àrọ́mọdọ́mọ tiwa náà. àwọn orílẹ̀-èdè míì ń bẹ tó jẹ́ pé tẹkinọ́lọ́jì ní tiwọn táwọn fèsì nù. bẹ́ẹ̀ bá sì wọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè míì wọn ì gbé nǹkan lọ́dọ̀ wọn rárá. wọ́n lọ rí mọ́ import nǹkan wá sí ìlú wọn ní oúnjẹ tí wọ́n ń jẹ. orílẹ̀-èdè míì ni wọ́n ti kó wá síbẹ̀ náà ibi ò pa wọ́n. ṣùgbọ́n nǹkan táwa ní gangan ní nǹkan àgbẹ̀ nǹkan inú ilẹ̀ wa. a ní omi a níná lọ́dọ̀ wa o. ibi tí wọ́n ti ń jẹnẹrétì iná ti ń jáde lọ́dọ̀ wa àwa tún wá tà fáwọn èèyàn orílẹ̀-èdè kan. ara àwọn orílẹ̀-èdè tá a sì tà fún ní oṣù 6 iná lè mọ́ ṣẹ́jú lọ́dọ̀ wọn rárá tí iná ò rànjú kalẹ̀ kankan báyìí ni.
àmọ́ àwa tá a fún wọn níná tá a taná fún wọn, wọ́n paná wa nítorí tiwọn káwọn lè níná. Wọ́n sì owó ẹ̀ sì ń wọlé sápò ìjọba, wọ́n sì ń gbẹ́sẹ̀ lé. Ojoojúmọ́ níjọba wa ń jáwó, wọ́n ń gbẹ́sẹ̀ lówó, wọ́n ń pín láàrin ara wọn. Àwọn agbófinró wa gan wọn ò lè sọ̀rọ̀ ní sónú ẹ̀kú ni, ìyà ń jẹ wọ́n. Aṣọ agbófinró mi tẹ́ bá wò ṣe ni ó dàbí agbádá, yóò ti funfun mọ́ la. Nígbà jẹ́ pé bàbá ti kúrò ní training, aṣọ tí wọ́n bá ti kọ́kọ́ fún wọn náà wọ́n fún wọn mọ́. Fúnra wọn wọ́n mọ̀ fowó ara wọn raṣọ láwọn agbófinró. Kí wọ́n tó san sálárì agbófinró ń gbà mí gan-an, wọ́n ti yáwó lápò, wọ́n ti fi jẹun. Ìyàwó agbófinró míì ní wọ́n zù tó rọ́pọ̀ ẹ̀wọ̀n òbí dá aago 8 tó bá jẹ́ morning duty ló wà, 7 ó ti kóun ló ti débi iṣẹ́. Agbófinró míì ń bẹ tó jẹ́ pé nígbà tí ọ̀bá rówó tí ó fi wọkọ̀, bọ́ bá dúró lẹ́gbẹ̀ẹ́ títì, bọ́ bá nawọ́ sí mọ́tò báyìí wọn ìfẹ́ gbé wọn mọ́. Wọ́n láwọn ọ̀gbẹ́ni àti gbé staff wà ní ọkọ̀ jọ, ọ̀gá mi sún síwájú jọ. Nítorí pé wọ yúnífọ́ọ̀mù tó yẹ kó rí bẹ́ẹ̀. Agbófinró tó jẹ́ pé ó yẹ kó gbé mọ́tò ìjọba fúnra ẹ̀ láti ilé ara ẹ̀, kó drive off, kó lọ sí ibi iṣẹ́ ni. Ìyà ń jẹ wọ́n o. Ìdí inú tó fi jẹ́ pé àwọn agbófinró mi ẹ̀ máa ń bá wọn di ìbàjẹ́. Bàtí ọba sí nǹkan tó ọmọ jẹ tí ìyàwó jẹ. Èmi rí dáadáa tó jẹ́ pé ìyàwó agbófinró gangan lọ ń yá lápò, ó fi ń tajà ní ṣọ́ọ̀bù. Owó ẹ̀ ni ó fi dáná oúnjẹ lẹ́dọ̀kọ̀ ẹ̀ tó bá dé láti ibi iṣẹ́. Èyí ẹni tí ọba máa gba rìbá ẹ bá sì ń gbà náà, wọ́n sì ń padà mú wọn gbẹ̀yìn náà ni. Àìmọye àwọn tán ti lé kó ń sáfíìsì, ẹlòmíì ti lò 20 years 25 nínú 30 something years tí ó lò. Ẹ wá wò ọ̀rọ̀ lẹ Yorùbá, ẹ má jà gbà o. Kí n padà sórí ọ̀rọ̀ ẹ̀yin lọ́balọ́ba wa nílẹ̀ Yorùbá, ẹ má gbàbọ̀dẹ̀ fún wa. Ojú yín nìkan ló kù tá à ń wò báyìí. Ìṣojú yín nìkan bẹ́ẹ̀ o, ojú Ọlọ́run là ń wò lórí ẹ̀tọ́ Ọlọ́run. Ọlọ́run lọ́ba tí ń fọba jẹ, ọba tó tún lè rọba lóye tí ò sí bá ńlá kú bá bẹ̀yàn kan tó lè bí léèrè o. Olódùmarè bá rìn mí iṣẹ́ téèyàn kan tún pè mí tó rán mi àbọ̀ bá kan, wọ́n sọ fọ́ba pé orí ẹ̀ ti rí bákan, torí iṣẹ́ Olódùmarè ọba lèmi àdìtú Olódùmarè ń jẹ́. So ọba níyì níwájú wa, torí àwa máa ń pọ́n ọba lé nílẹ̀ Yorùbá, ọba aládé. Ibi tí wọ́n bá pè lórí ẹnìkan yìí fi bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọba wa, ẹ bá pọ́nra yín lé lásìkò tá a wà yìí. Torí ibì kan ni ìlẹ̀kẹ̀ ó já sí o. Ìlẹ̀kẹ̀ mọ́ já sílé mọ́ já síta, ibì kan ni ó já sí. Wọ́n bá wá já tán kọ́ o, ẹ dákun bó lẹ ṣe fẹ́ so. Ibi tó bá sì já sí, bẹ́ẹ̀ bá sì tún fẹ́ rí so, ibẹ̀ náà lẹ́ẹ̀tì kò ṣùgbọ́n apá ibì kan ni ó já sí. Ẹ̀yin ọba wa nílẹ̀ Yorùbá, àwọn náà fẹ́ lọ ṣe meeting ní Onírù Palace. Lákọ̀ọ́kọ́ àrífín ni fún bàbá tiwa Ọọ̀ni of Ifẹ̀ Ọ̀jájá kejì ẹni ìtàn. Bí bàbá ò bá wò bẹ́ẹ̀, àwọn ọmọlẹ̀ Yorùbá wà rí bẹ́ẹ̀. Onírù sónírù ti lé lọ́dún 10 ni lórí kíní ni, àbí orí àpèrè onílù ẹ̀ fẹ́ fi wé ti Ilé Ifẹ̀. Adé àrè ń bẹ lọ́wọ́ Onírù ni. Mo ní sọ jù ń lọ láàrin yìí, ṣùgbọ́n ọ̀rọ̀ sì ń bọ̀ ń bẹ láìpẹ́. Mo fẹ́ po àwọn nǹkan kan pọ̀ bẹ́yìn lọ́balọ́ba wa, wọ́n sì gbé jáde, Olódùmarè ọba ó sì fún mi ṣe. Ẹ bá ní ó mọ̀ ṣe é ṣe fún mi, onítọ̀hún yóò gúnyán láyé, yóò wà láyé lọ gbọbẹ̀ lájúlé ọ̀run. Ẹ̀yin ọba wa nílẹ̀ Yorùbá, mo júbà ẹ̀yin ọba wa, ọba abitẹ́mi ti jáde. Tòró yẹ kó ní kálukú bá àwọn kábíyèsí ọ̀dọ́ tiẹ̀ sọ̀rọ̀ ni. Èmi ń fàsìkò yìí, èmi àdìtú Olódùmarè, mo fi ń bá àwọn kábíyèsí apá ọ̀dọ̀ tèmi nífẹ̀ẹ́. Mo fi ń bá wọn sọ̀rọ̀ pé ẹ bá rò dáadáa o, kẹ́ ẹ tó lọ sí meeting tí wọ́n pè yín sí. Wọ́n ní regional government. Ẹ dákun, kí ní jẹ́ regional government mọ́ lásìkò yìí? Àwọn nǹkan old kíní, ìgbà àtijọ́ lẹ fẹ́ máa mú wọlé báyìí. Bàbá Jàgàbánù, bàbá mọ̀ pé Èkó ni yín, Èkó fẹ́ sùn, Èkó ti jí, a mọ̀ dáadáa. Ẹ sì ti di Àbújá, ẹ ti di Nàìjíríà. Àmọ́ tẹ́ mú wọlé o, bàbá o, bẹ́ẹ̀ bá ṣèǹjì national anthem
tẹ́ mú a lọ sí orin ìgbàanì kì í ṣe bíi ti regional government. Ẹ fẹ́ fi bà nǹkan jẹ́, ẹ tún fẹ́ fi dá wa padà sínú wàhálà àti ìdààmú tànánù. Ibi tẹ́ ń gbé wa lọ bàbá kì í ṣe tọ́kànnà. Ayé ń lọ wájú sí ni, ayé tẹkinọ́lọ́jì ni. Àwọn nǹkan àlùmọ́nì tiwa náà tó yẹ ká ti lò ní. Bàbá o, àwọn bọ́dà kan tẹ́ ẹ ti pa, bàbá Jàgàbánù kì í ṣe bàbá Jàgàbánù nǹkan mò ń bá wí, kí gbogbo ẹ̀yin ọmọlẹ̀ Yorùbá ó lè mọ ọmọ tí ń ṣẹlẹ̀. Ó lè mí ṣe ń sọ àwọn nǹkan tèmi mọ̀ dáadáa. Bàbá ti bọ́dà pa, pàápàá jùlọ bọ́dà àkọ́kọ́ ni ní Nàìjíríà, bọ́dà ìdí ìrókò bọ́dà. Wọ́n sì bà yé ọ̀pọ̀lọpọ̀ jẹ́ ń bẹ̀. Àwọn títí ń rí ṣe tẹ́lẹ̀ ò wá rí ṣe mọ́. Àwọn ọmọ aláṣọ wa ń wà kísà, àwọn ọmọ ẹlẹ́ran wa ń jẹ egun. Ẹ rántí kábíyèsí tí ń bẹ ní ìdí ìrókò tí wọ́n ń pè ní ìkọ́ ọ̀làjẹ ìdí ìrókò. Kábíyèsí ìyá àti bàbá Jàgàbánù jọ ṣe ọ̀dọ́ ni. Mo lè fọwọ́ ẹ̀ sọ̀yà, bẹ́ẹ̀ bá béèrè fún ẹ̀rí àrídájú wọ́n fi hàn, ó wà lọ́wọ́ mi. Wọ́n jọ ṣe ọ̀dọ́ ni ní ìjọra Bádíyà lẹ́kọ̀ọ́. Wọ́n jọ ṣe ọ̀dọ́. Kábíyèsí yìí ti ń ké sí bàbá Jàgàbánù Bọ́lá Ahmed Tinubu látìgbà tí wọ́n ti wọlé ni. Ẹ mọ̀ pé mo ní wọ́n ti gé bàbá létí lọ, bàbá ò gbọ́n kankan. Wọ́n sì jọ ṣe kékeré dàgbà ni. Bàbá yìí sì ń bẹ lára àwọn tí ìyẹn kábíyèsí oníkọ́ ìkọ́. Wọ́n ń bẹ lára àwọn tó jẹ́ pé wọ́n fi gbogbo ẹnu gbogbo agbára tí wọ́n tún sọ fáwọn ọ̀dọ́, gbogbo àwọn ọ̀dọ́ ìlú wọn pé ó yá ẹ dìbò fún pírẹsidẹ̀ntì wa Bọ́lá Ahmed Tinubu, ẹ jẹ́ kó náà débẹ̀. Èèyàn wa ni ẹjọ́ ṣe, àwọn mọ̀ pé tó bá dé. Èmi yìí lọ bá kábíyèsí ńgbà náà lọ́hùn tí mo ṣe interview fún wọn láàfin oníkọ́. Kábíyèsí sọ́ngbà náà pé àwọn mọ̀ pé Tinubu ni ó wọlé torí àwọn wà lẹ́yìn ẹ̀ 24/7. Kódà wọ́n bọ òòṣà torí tiwọn kí wọ́n fi lè wọlé. Ṣèbí wọ́n rò pé tí wọ́n bá wọlé wọn ó ṣe dáadáa ni, ṣùgbọ́n bàbá ò ṣe dáadáa. A sọ̀rọ̀ ní kú síbi tá a bá wí sí. A sì ní bẹ̀rù èèyàn títí ká ṣe Olódùmarè ọba tó dá wa sílé ayé òótọ́rọ̀ làwa ó sọ, torí tá a bá wí á kú, bàbá tún rí àgbọ̀rọ̀ lọ. Tásìkò ẹnìkan ò báyìí tí ìtòkò sẹ́nìkankan tó lè pààyàn. Tásìkò oníkálukú bá ti tó yọ bọ́ lẹ́nu ọkọ̀ náà ni bó bá ti dé bus stop ẹ̀. Kí Elédùmarè ọba mọ̀jà fọjọ́ lọ́jọ́ lọ káyé ó mọ̀ mú wa. Bàbá Jàgàbánù ò ṣe dáadáa rárá, wọn ò sì lè ṣe. Ẹ mọ̀ jẹ́ ntàn yín, bàbá yìí ò lè ṣe o. Àsìkò sì ní fún wa. Báwọn ológun níyà bá jẹ wọ́n débì kan bí wọ́n bá ilé gbàjọba, ṣe mọ iye sálárì tí sójà ń gbà. Sójà ìjọ tán bá ti gba yúnífọ́ọ̀mù àbí tán ti kú òun létí wọ́n ń lọ tírénì, àtijọ́ náà ni wọn ò ti lómìnira fúnra wọn mọ́. Aago kan òru bẹ́ẹ̀ ṣe bá wọn nu gbónu, ẹ bá wọn ní báràkì wọn náà ró báyìí tí ó fi dijọ́ kejì ni tó bá wà ní díútì lórí díútì ní tiwọn. Wọ́n ṣọ́ra wọn nù ni. Sójà míì lọlé ọdún mẹ́wàá 15 years. Ẹni bá gba monkey pass nínú wọn ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ni bóyá Maiduguri ni ó ti sáré wá sílé ẹ̀ ní Ìbàdàn. Wọ́n fún 3 days. Láàárín 3 days ó ti lọ ọjọ́ méjì. Wọ́n bá ilé lo 4 or 5 days kó tó padà dé Maiduguri. Kọtagáàdì ni ó ti kọ́kọ́ bára ẹ̀. Underground ni yóò kọ́kọ́ jìyà náà kó tó lè rọ̀lẹ́ ìjọ ní àwọn ẹgbẹ́. Kí là ń ṣe léyìí fún? Bí a bá sì jẹ wọ́n débì kan, ẹ rántí gbé gbogbo ilẹ̀ adúláwọ̀ pátápátá làwọn sójà ti ń gbàjọba báyìí. Burkina Faso, Mali, Niger, gbogbo wọn ti ń pawọ́ pọ̀. Russia, wọ́n ti ń pawọ́ pọ̀, wọ́n sì ti ń tì wọ́n lẹ́yìn ẹmọ́ jẹ ntàn yìí. Ojoojúmọ́ ni Taori mọ̀ káre o, pírẹsidẹ́ǹtì ni. Olódùmarè ọba òjò pẹ́ ń bẹ̀ dáadáa. Ojoojúmọ́ làwọn yóò fi ra nǹkan ìjà pamọ́. Nǹkan ìjà tí wọ́n ń rà pamọ́, ọlágbára o. Bí wọ́n bá dojúkọ orílẹ̀-èdè kan tó ní nǹkan ìjà gan, wọ́n finish wọn láàrin ọ̀sẹ̀ kan ni. Ṣé mọ̀dí tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ ni? Ní tí wọ́n fẹ́ ṣe nínú wọn, ó wà nínú wọn. Ṣé mọ̀ pó kọ́ tá bá fẹ́ ṣọmọ ẹni inú ẹni nígbé? Preparation wo ni Nàìjíríà ń ṣe ẹ mọ́ jẹ ntàn yìí?
ẹ jẹ́ n béèrè lọ́wọ́ yín preparation wo ni wọ́n ṣe Nàìjíríà? Wọ́n dọ́gbọ́n kọ́ àwọn Fúlàní, wọ́n ń ti àwọn Fúlàní wá sọ́dọ̀ wa ni wọ́n sì ti pọ̀. Nígbà kan bẹ́ẹ̀ bá gbọ́ pé odidi trọ́ọ̀kì ńlá kan wọ́n bá bí Fúlàní 1500 ní orí trọ́ọ̀kì kan péré tí ó wọlé tí wọ́n ní mọ ibi tí wọ́n gbé wọn gbà tí wọ́n fi gbé wọn wọlé. Ìbí bọ́dà àbìkan ni wọ́n ti wọlé. Bí wọ́n bá sì tú gbogbo wọn lẹ̀, ìbọn AK-47 oríṣiríṣi àwọn nǹkan ìjà, àdá, gbogbo jackknife ni wọ́n bá nínú ọkọ̀ ọ̀hún tí ó dé dajì táwọn wà jókòó lé lórí. Wọ́n á sì gbọ́ pé wọ́n mú wọn o, wọ́n fídíò wọn, wọ́n sì gbogbo ẹ̀. Ẹ̀yẹn jó dijọ́ kẹta ẹ̀ ní gbọ̀n kankan mọ́ rárá. Ọ̀dà ti wá látòkè látàyè ìjọba Fúlàní ọ̀hún, ojoojúmọ́ wọ́n fi kó nǹkan ìjà wọlé. Ìgbà náà ni wọ́n penetrate wọnú àwọn igbó wa pátápátá. Underground tí ń bẹ́nu àwọn igbó wa nílẹ̀ Yorùbá kìí ṣe kékeré, kìí ṣe kérémí, ṣùgbọ́n ẹ lè débi tó wà. Àwọn tí ń ṣiṣẹ́ ń bẹ̀ ń ṣiṣẹ́ ń bẹ̀. Nínú ẹ̀ náà làwọn oníṣẹ́ ibi kan ti ń gbàbọ̀dẹ̀ nílẹ̀ Yorùbá, torí pé bí náà ò bá láwo ni kò lè gòkè odò láíláí. Báwọn Fúlàní yóò bá máwọn kan mọ́ra láàrin wa nílẹ̀ Yorùbá, ẹ má jẹ́ ń tàn yín, wọn ò lè succeed. Ṣùgbọ́n gbà tó jẹ́ pé àwọn ọmọ àlè tí ń bẹ nílẹ̀ Yorùbá ńkọ́ tó jẹ́ ara wa, apá kan Fúlàní apá kan Yorùbá. Àwọn ọmọ àlè tí ń bẹ lára wa yìí tó jẹ́ pé àwọn gangan ti darapọ̀ mọ́ wọn. Fúlàní lówó lọ́wọ́ gan, wọn yìí lo báǹkì, inú igbó wọn náà lówó wọn ń bẹ. Ìbí ránsọ̀mù tí wọ́n ń gbà wọ́n ń gbé sínú igbó ni, underground àjálẹ̀ ni, wọ́n sì ń kó nǹkan ìjà wọlé fún wọn lójoojúmọ́. Kí ló tún wá kù? Kí ni wọ́n fẹ́ tí wọn ò fẹ́? Bí wọ́n bá ilé fẹ́ nìkan ojú ọ̀rọ̀ lárí tí wọ́n fún ní 5 million péré, yóò kọ́kọ́ ya wèrè kó tó ṣiṣẹ́ tán ní kó ṣe. Báwọn èèyàn ni àwọn DSS tó wá síbi olóyè Sunday Igboho Òòṣà ni wọ́n ń pè. Bí wọ́n ṣe ń operate lọ́jọ́ náà ni wọ́n ṣe ń pè ṣáàdìbò, ẹ lọ sókè, ẹ lọ síbi báyìí, ẹ lọ ṣe. Kódà olóńgbò, wọ́n gbé olóńgbò inú ilé bàbá, bóyá olóńgbò lékejì sí ni, wọ́n gbé dàbújá. Olóńgbò náà lọ rèé jẹ́jọ́. Ìgbà tí wọ́n gbólóńgbò dọ̀hún, kí la gbọ́ tó lóńgbò sọ? Olóńgbò ní ẹ dákun, wọ́n á pe kú jẹ ní o, òun ò mọ̀ nǹkan kan pa ẹ̀ kíní kan. Wọ́n rò pé bàbá wọ́n ní máa ń dológbò, kò sí tó lóye ò lè dì. Ó lè bẹ́ẹ̀ bá rẹ́kùn ẹ gbé, ó lè dẹkùn. Bẹ́ẹ̀ bá rẹ́ ṣinṣin ẹ̀wọ̀n, ó ṣeé ṣe kójú òun ló dé ṣinṣin. Gbogbo tí wọ́n bá ń lé ọ̀hún ni wọ́n kó èèyàn 13 lọ, wọ́n sì pààyàn 2. Ẹ dákun, àwọn tí wọ́n padò ní kí ni wọ́n ṣe pẹ̀lú ẹ̀? Tí bàbá Jàgàbánù bá jẹ́ pírẹsidẹ́ǹtì tó fẹ́ ṣe dáadáa, ìyẹn pírẹsidẹ́ǹtì Bọ́lá Ahmed Tinubu, ìbò yẹ kí wọ́n padà sórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho Òòṣà. Káwọn kọ́ bẹ́ẹ̀ látòrí àwọn tí wọ́n pa Àdògán àtàlájì Fatai. Ṣèbí bàbá náà lọ́mọ. Àdògán ṣẹ̀ṣẹ̀ jíjí ayé ẹ̀ ni, ó sì níyàwó, ó sì bímọ. Àlájì Fatai ti dàgbà díẹ̀, wọ́n níyàwó, wọ́n láwọn ọmọ. Ṣùgbọ́n àwọn ìyàwó wọn àtàwọn ọmọ wọn kígbe ńgbà kan fún ìrànlọ́wọ́, ṣùgbọ́n kò sẹ́ni tó dá sí. Ṣùgbọ́n Olódùmarè ọba ò fi wọ́n lẹ̀ o. Yorùbá nation náà ò gbàgbé wọn, wọn ò sì ní gbàgbé wọn, mo mọ̀ bẹ́ẹ̀. Lẹ́yìn ìgbà náà wọ́n gbẹ́sẹ̀ lé àkáǹtì bàbá olóyè Sunday Adéyẹmọ Igboho Òòṣà, gbogbo wa la mọ̀. Kódà wọ́n tún gbé wọn relé ẹjọ́, bàbá tún wìn ní wọn nílé ẹjọ́ nìbàdàn. Wọ́n tún ọ̀dà, adájọ́ ní kí wọ́n dá gbogbo nǹkan tí wọ́n gbà lọ́wọ́ bàbá kí wọ́n dá padà, gbogbo àwọn owó wọn kí wọ́n gbẹ́sẹ̀ kó lórí ẹ̀, kí wọ́n sì tún sanwó ìtanràn fún bàbá. A kàn gbọ́ lásán ni wọn ò ṣe bẹ́ẹ̀ dòní. Ìbò yẹ kí bàbá ó lè wá nǹkan ṣe sí nígbà tí bàbá Jàgàbánù débẹ̀. Ara àwọn ìdí tá a fi mọ̀ pé ìjọba yìí ò lè wọ́ọ̀kì, kò lè ṣiṣẹ́ fún wa nílẹ̀ Yorùbá nìyẹn. Kò lè ṣiṣẹ́, bàbá fẹ́ jẹ tiẹ̀ ni. Bàbá Jàgàbánù, President Bọ́lá Ahmed Tinubu, kìí ṣe ẹ̀ṣẹ̀ ní bí àwọn èèyàn ṣe dìbò fún bàbá yìí. Kìí ṣe ẹ̀ṣẹ̀ ní bọ́mọ Yorùbá ṣe ní ẹ jẹ́ kí bàbá náà ó débẹ̀ kí wọ́n ṣe pé ìran mẹ́ta yìí tó sí. Ẹni tó bá ranni lọ́wọ́ lónìí kìí ṣe pógọ̀ ló fi ranni lọ́wọ́. Ó fẹ́ mọ irú èèyàn tẹ́ni ẹ jẹ́ ni. Wọ́n lè ti máa sọ̀rọ̀ bàbá Jàgàbánù pé wọn ò ṣe kó dáadáa, wọn ò ṣe kinní kan dáadáa, wọn ò ṣe gbá dáadáa.
ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé wọ́n fẹ́ wò pé ẹja wò ná tó bá ṣe ti Nàìjíríà bóyá yóò ṣe dáadáa. Nàìjíríà tí èso orílẹ̀-èdè company ní Nàìjíríà. Bẹ́ẹ̀ bá lọ sí àwọn orílẹ̀-èdè kékèké kọ́ o, àwa là ń pè wọ́n kékèké lẹ́gbẹ̀ẹ́ Nàìjíríà, àwọn neighboring countries. Ẹ lọ sí Benin Republic, ẹ lọ Togo, ẹ lọ Ghana, ẹ lọ Mali, Abidjan, gbogbo wọn pátápátá bọ́n bá rọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n máa ń sá fún wa ni, wọ́n bẹ̀rù wa pọ̀. Ní Benin Republic bẹ́ẹ̀ bá fẹ́ bá wọn dòwò pọ̀, wọ́n bá ti ń sọ pé Gẹ̀ẹ́sì ọ̀rọ̀ wà ń bẹ o. Bẹ́ẹ̀ bá sì dé bọ́dà kan, bóyá dé bọ́dà Togo sí Ghana, ẹ fẹ́ cross, tẹ̀ mú passport yín dání, wọ́n bá ti ní ọmọ orílẹ̀-èdè wo nìwọ, tí yẹn sọ pé òun ọmọ Ghana, wọ́n ó tètè ní kó máa lọ. Bọ́ bẹ́ẹ̀ bá ní ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nìyí, wọ́n ní dúró sẹ́gbẹ̀ẹ́ kan, gbogbo àwọn yòókù wọn dá lóhùn kan tó dá yín lóhùn, torí wọ́n mọ̀ pé ó ṣeé ṣe kó jẹ́ pé ẹgbẹ́ màálù sára sápò, wọ́n jẹ gbogbo báàgì yín wò fínífíní. Bí wọ́n bá rí rọ́ọ̀bù lásán, agolo rọ́ọ̀bù wọn ò túnú ẹ̀yẹ̀wò tó wà ní ẹ̀wọ̀n mọ́, torí wọ́n bẹ̀rù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Nàìjíríà ti bàjẹ́, passport Nàìjíríà ti bàjẹ́, gbogbo nǹkan Nàìjíríà ti bàjẹ́ ní gbogbo àgbáyé pátápátá. Gbogbo àgbáyé ni wọ́n ti mọ Nàìjíríà sí nǹkan burúkú. Bí wọ́n bá sọ̀rọ̀ 419 tán sọ̀rọ̀ scam, ta ni Nàìjíríà ò lè gbà? Orílẹ̀-èdè wo Nàìjíríà ò lè gbà? Bí wọ́n sọ̀rọ̀ wà burúkú, bí wọ́n sọ̀rọ̀ nǹkan kan tí ò dá ọmọ Nàìjíríà ni wọ́n bá ń bẹ̀. Bó wa ni ó ṣe fẹ́ rí? Kò bá dá ká gba nation tiwa nílẹ̀ Yorùbá ti tó dá dúró. Ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè tó ti gbòmìnira káàkiri gbogbo àgbáyé, ọ̀pọ̀lọpọ̀ wọn ò tó ìlú kan nílẹ̀ Yorùbá, wọn ò tó Ọ̀yọ́ lásán, Ọ̀yọ́ state wọn ò tó nílẹ̀ Yorùbá. Láwọn orílẹ̀-èdè míì tó ti gbòmìnira, ká tó wá sọ pé gbogbo ilẹ̀ Yorùbá pátápátá, àti Kwara àti Ọ̀ṣun àti Oǹdó àti Ògùn àti Èkìtì state, káàkiri títí ní gbogbo ilẹ̀ Yorùbá. Ẹ wò bá a ṣe pọ̀ tó, ẹ wò nǹkan àlùmọ́nì tá a ní airport dáadáa, a ní seaport dáadáa. Ẹ dákun bàbá Jagaban, ṣé torí seaport náà lẹ ti wá ti bọ́dà dírò kópa tẹ́ẹ̀sì rántí wọn bẹ̀? Bàbá ò yóò tá àyè kan tó jẹ́ pàgbára yín ò ní gbé mọ́, ẹ sì mọ orútọ́jú àti sùn. Bàbá tí wọ́n bá gé yín létí lọ, wọ́n mọ̀ pé wọn ò gé yín lójú lọ, wọn ò yọ yín lójú. Mo sì mọ̀ pé ẹ̀ ń gbọ́ràn dáadáa, ẹ kàn fẹ́ gbọ́ ni, ṣùgbọ́n ó yẹ kẹ́ ẹ gbọ́ bàbá Jagaban. A sì mọ̀ pé ẹ̀ lè ṣe, kì í ṣẹ̀bi yín, ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe lè ṣe ọ̀hún. Wọ́n ní tó bá kọ wájú sí ọkọ̀ ta, tó bá kọ̀yìn sí ọkọ̀ ta, tó bá kù wọ nìkan kó tún ìra rẹ̀ pa. Àsìkò ní tí bàbá Jagaban máa tún èrò ara wọn pa, ṣùgbọ́n tí wọn ò bá ti tún pa, Olódùmarè ọba yóò tún pa. Olódùmarè ọba ní í ṣe nǹkan. Tó Olódùmarè ọba bá fẹ́ nìkan sípò pé ó yá lọ ran àwọn èèyàn lọ́wọ́, tó bá kọ̀ tí ò bá ṣe, ẹni tí ò tó onítọ̀hún Olódùmarè ọba ò ràn. Ẹnìkan bẹ ló jẹ́ pé nílẹ̀ Yorùbá náà ni, apá kan Yorùbá apá kan Fúlàní, tó ń tako olóyè Sunday Igboho. Olóyè Sunday Igboho tó jẹ́ wípé wọ́n jà fẹ́tọ̀ ẹ̀tọ́ ọmọ èèyàn. Lẹ́ni yìí sọ pé sóun ló yẹ kó ṣe ni, in tó ń bínú sí nìyẹn. Òun náà káwọn ọmọ ogun jọ, lóun ní ààrẹ Ọ̀yọ́ state, ààrẹ kẹ tálàrẹ kábíyèsí kú bàbá yèyé aláṣẹ ìkejì òòṣà ọba Adéyẹmí ọba Ọ̀yọ́ Aláàfin tàná tí wọ́n gbéṣẹ̀. Àwọn ni wọ́n fi Ọ̀túnba Gani Adams, àwọn ni wọ́n fi wọ́n jẹ ààrẹ Ọ̀yọ́, kìí ṣe ààrẹ ilẹ̀ Yorùbá. Bí wọ́n bá sì pera wọn ní ààrẹ ilẹ̀ Yorùbá, a ti gbọ́ o, a sì ti gbà, torí kò sí ààrẹ ilẹ̀ Yorùbá presently, wọ́n sì lè máa ṣe. Ṣùgbọ́n tí wọ́n bá ṣe, bàbá Ọ̀túnba Gani Adams, àwa ibú àgbàlagbà ńlẹ̀ Yorùbá,
ṣùgbọ́n alágbàlagbà tó bá sọ àgbàdo mọ́dì yóò dá láwàdà adìyẹ ni. Èèyàn kan ò sì lè sọ pé káwa ọmọ sọ̀rọ̀, ẹ ń bá ní ká mọ́ sọ̀rọ̀ ni ò ní sọ. Ẹ ń bá sọ pé òun ó fojú burúkú wo àwa aya wa àbọ́mọ wa nítorí pà ń sòótọ́ ọ̀rọ̀. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòrè tọ́mọ aráyé ń pè lálápòkà akánjú gbé onítọ̀hún mì bí kàlòkàlò. Ẹ bá gbẹ́bọ̀ ọ̀sán gangan nítorí tèmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè, onítọ̀hún ó forí ara ẹ̀ gbé ni. Ẹni bá wá ń jáṣe jẹ nítorí tèmi, ìgbẹ́ ṣòro nídìí onítọ̀hún. Ẹni tó bá wá rin ìrìn àjò nítorí tèmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè, àlọ́ lámilámi ni wọ́n rí ohun ìrábọ̀ ẹ̀, onítọ̀hún ó lọ kò ní wálé mọ́ láyé fábàdà. Ẹ ń bá wá ń fi nǹkan banu àbí tó láṣẹ lẹ́nu tí ń ṣépè fẹ́mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè, èpè ọ̀hún ó mọ padà sórí ìrandíran onítọ̀hún, gbogbo ọmọ àrọ́mọdọ́mọ ẹ̀, ìdílé wọn, èpè wà máa mú wọn lọ, kò ní ràn èmi láyé fábàdà. Torí Olódùmarè ọba lọba tó rán èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè iṣẹ́ tí payé kankan ò sì lè ká èmi o. Ọ̀túnba o, ààrẹ ilẹ̀ Ìbàdàn ní Ọ̀yọ́ tẹ pera yín ní ààrẹ ilẹ̀ Yorùbá, mo ṣàdúrà fún yín kó Olódùmarè ọba ó jẹ́ fọwọ́ rọrí kú. Torí pé gbogbo àwọn ààrẹ pátápátá tó ti jẹ nílẹ̀ Yorùbá nínú ìtàn wọn kò sẹ́ni tó fọwọ́ rọrí kú. Bàbá tẹ bá fẹ́ mọ̀ pé ààrẹ ni yín nílẹ̀ Yorùbá, ẹ bá ṣe dáadáa kó Olódùmarè ọba ó lè gbèsè yín lẹ́yìn ìdílẹ̀ kó má padà lẹ́yìn yín. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, kìí ṣe ẹni tí wọ́n ń bá jà o. Ẹ kàn ń wo bàbá báwọn ni bí bàbá bá dúró ẹ rí bí àwòrán bíi pé ẹ ti mọ̀ pé Ọlọ́run ló rán ẹni níṣẹ́. Ẹ wo kọ̀yìn sí bàbá lásán, ẹ wo ìdúró bàbá ní gbogbo ọ̀nà. Tẹ́ bá fi Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà sílẹ̀ báyìí, tẹ́ fi Ọ̀túnba Gani Adams sí bàbá lẹ́gbẹ̀ẹ́, dáníkà wò wọ́n. Àwọn onílẹ̀ gan ti mọ̀ pé ẹ̀rí la ojú bàbá ni àwọn ọmọ aládìkún. Adéládé ládé o, mo júbà yín o. Àwọn ni wọ́n ní gbogbo ilẹ̀ Yorùbá, ẹ má jẹ́ ń tàn yín. Àwọn ni wọ́n ní ìran bàbá wọn Ogun ni wọ́n jà. Ẹ mọ̀ bí wọ́n ṣe jẹ́ lọ́yọ̀ Aláàfin ni. Ẹ mọ̀ bí wọ́n ṣe jẹ́ gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ni. Wọ́n kan gbogbo ilẹ̀ Yorùbá tán ni. Ní Ìgbòho, ìlú tẹ́ pọ̀ ba mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní bẹ́ńbẹ́ wọn ò sì jà. Kò síjà, kò sí kankan. Bàbá ò bá ọba ilẹ̀ Yorùbá kankan jà. Respect ni. Ẹgbọ́ná adúpẹ́ ọdún kan náà lẹ́jọ́ jẹ́. Kò sẹ́ni tó ju ẹnìkan lọ. Oṣù méjì àbí mélòó kan. Ìwọ̀n èmi ò gbọ́dọ̀ lọ síbẹ̀, ọmọdé lè mi. Ọmọdé ni mí, wọn ò mọ yọjọ́ orí bàbá. Wọn ò sì mọ yọjọ́ orí tí gan wọn ò sì fẹ́ mọ̀. Ṣùgbọ́n ìwà oníkálukú ni ó fò oníkálukú hàn. Kó tó di pé wọ́n lọ kiri ká bàbá mọ́lé, Ọ̀túnba Gani Adams, ilé olóyè Sunday Ìgbòho Òòṣà, ilé bàbá Ọ̀túnba Gani Adams, wọ́n lọ bẹ̀ wọ́n wá bá yín. Wọ́n sì sọ fún bàbá wọn, bàbá òun nǹkan báyìí la fẹ́ ṣe àsìfẹ́kẹ́ ti wà lẹ́yìn àfẹ́jọ ṣe ni. Ṣùgbọ́n wọn àmọ̀ pé inú tún ti ń bi yín náà. Ẹnìkan náà sì ń bẹ tí wọn ò sì dákọ wọn ní ìsìn, ṣùgbọ́n kò lè fi mí lẹ́nu láti dákọ ẹni náà. Bí bá tún ṣètò mi ò sì ṣe kí n dákọ ẹ̀. Ó ṣẹ̀ṣẹ̀ wálé bàbá náà ni, kò ṣẹlẹ̀ rí láyé pé èèyàn bá ń wá, ó wá ń físìtì bàbá nílé ní sókà. Àwọn tó bá mọ̀gbà náà ó ti mọ tí mò ń sọ. Wọ́n físìtì bàbá lé tán, wọ́n lọ rẹ̀ dọ́gbọ́n gba information oríṣiríṣi. Bàbá sì pọ́n wọn lé, wọ́n lọ tán kò dójọ́ mélòó kan nìkan tó ṣẹlẹ̀. Àfọwọ́sowọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọkọ ilẹ̀ Yorùbá àtọmọ àlè ilẹ̀ Yorùbá ni. Gbogbo ẹni tó bá sì mọ̀ sí ọ̀rọ̀ náà tó jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá, àwọn onílẹ̀ ó mú onítọ̀hún. Àrọ́mọdọ́mọ onítọ̀hún kan burúkú náà ò ní kúrò nínú ìdílé wọn tán, kò ní kúrò mọ́ títí láéláé. Kí ló lóye ṣe? Ara àwọn nǹkan tó yẹ kí gbogbo wa ronú sí nílẹ̀ Yorùbá ni wọ́n fẹ́ pa wá tán ni. Ẹ wo àwọn tí wọ́n ń pa, àwọn tó jẹ́ olórí ilẹ̀ Yorùbá gangan ni wọ́n ń pa jù báyìí. Wọ́n ń pa ọba, wọ́n ń pa olóyè, wọ́n ń pa ọmọ olóyè, wọ́n ń pa aya wọn, wọ́n ń pa àwọn jagunjagun wa.
àwọn tí wọ́n rí pé wọ́n nífọ̀n wọ́n lè kánná wọ́n lágbára wọ́n lóògùn wọ́n sọ wọn sáàfù ni èèyàn wa náà ni wọ́n rán sí wọn ni wọ́n fi ń mú wọn kìí ṣe pé ó rọrùn láti mọba aládé nílẹ̀ Yorùbá tí ò bá ti dalẹ̀ ọba tí bá ti ń dalẹ̀ tí ń fagbó láàfin tí ń sọ̀rọ̀ sọ́ba tó jù lọ òun làwọn onílẹ̀ lè sáré mú làwọn èèyàn gan lè mú anyhow tí nǹkan kan ò báyìí tí ì ṣe àwọn onílẹ̀ sì ń mú àwọn bóyá kú tó fẹ́ pa oúnjẹ bọ́gà lọ́wọ́ tó bá jẹ́ tán yóò rántí ẹ̀ ṣùgbọ́n àyè sì wà fún ọba bẹ́ẹ̀ láti ronú pìwàdà ò dórí àpèrè tán ó mú nǹkan ṣẹ̀ṣe oní kò sí nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀. àsìkò ní o fún wa nílẹ̀ Yorùbá gbẹ̀yìn ọmọ ilẹ̀ Yorùbá ẹwà àwọn tí wọ́n ń pa kúpa ni mo ti sọ bí oríṣi bí èèyàn bíi 5 báyìí tí wọ́n ti pa àtàwọn tí wọ́n pa nígbà ensars àgbọ̀n kankan lórí ẹ̀ bàbá ó ṣe é ṣe kí bàbá má lè wú nǹkan kan wú ọ̀rọ̀ náà jáde torí pé kìí ṣàwọn ló wà ń jọba ń gbà náà ṣùgbọ́n àwọn iṣẹ́ pọ̀ tó yẹ kí bàbá ṣe tó jẹ́ pé bí bàbá ò bá ṣe lásìkò yìí omi ò padà tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu náà ni. mo lẹ torí pọ́ọ̀tì torí pé bóyá Ṣèyí Tinubu ní control pọ́ọ̀tì wa lápapá bóyá torí pé Ṣèyí Tinubu ní control rẹ̀ ní àmọ́ àbí nǹkan kan wọlé bẹ̀ tó jẹ́ pé ẹ wá gbẹ́sẹ̀ dé bọ́dà tó yẹ kẹ́ ẹ sílẹ̀ bọ́dà dí ìrókò tó yẹ kí nǹkan mọ wọlé kọ́ mọ jáde kájọ mọ ṣe wọléwọ̀de ọjà kan bẹ ní Togo wọ́n ń pè kan ní àsìgàmẹ̀ wọ́n ń pè kan ní ejiranawe nígbà kan Yorùbá ní nǹkan ló pọ̀ jù ní ọjà àwọn ni wọ́n máa ń ra nǹkan bẹ̀ àwọn nǹkan tó jẹ́ pé nǹkan tó dáa tẹ́ bá rà wá sórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ò tún jèrè ńláńlá wá àwọn àti ti di bọ́dà mọ́ wọn ń kọ́ wọn ò lè lọ mọ́ owó Nàìjíríà ò ní yìí lọ́hùn mọ́ àwọn ará Benin ará Togo ará Ghana ni wọ́n wá sí Nàìjíríà wá ra nǹkan tí wá lọ sọ́hùn nǹkan tí ò tó wa torówó wọn lọ́hùn tí wọ́n bá ilé dé bọ́dà tí wọ́n bá ilé ṣẹ́ ilẹ̀ òkun tí wọ́n ṣe sí náírà wọ́n wá fi náírà rà wọ́n wá kó padà wọlé wọ́n gbàwé àṣẹ wọ́n gbé wọlé owó ńlá wọ́n dolówó lọ́nù sẹ́fà ni wọ́n fi tà tó bá jẹ́ Benin tó bá jẹ́ Togo sẹ́fà náà ni bọ́jẹ́ Ghana cedi ni bí 100 cedi báyìí 10,000 naira wà nù bí èèyàn bá mú 100 cedi pé 100 Ghana ẹyọ kan kékeré báyìí ló wọ̀ 100 Ghana wọ́n báyìí lè ṣe 10,000 naira wà nù bẹ́ẹ̀ bá ní 3,500 sẹ́fà lọ́wọ́ bẹ́ẹ̀ bá ṣe sí owó Nàìjíríà 10,000 nù so ẹ ń bá ní bí 7,000 naira ní owó Faransé ní owó Faransé ti Benin Republic sẹ́fà bọ́ bá ní 7,000 wọn lọ́wọ́ bọ́ bá kó tó bá ṣe sówó Nàìjíríà 20,000 nù ẹ̀wọ̀n tí ó rà tí wọ́n bá ṣí bọ́dà lẹ̀ ni tí nǹkan wọlé tí nǹkan jáde táwa náà wọlé tá à ń ra nǹkan bí tá à ń ra wọlé tá à ń ṣe yóò dà ara àwọn nǹkan tí ń fìyà jẹ wá nù ẹ̀yàn ọmọ ilẹ̀ Yorùbá ẹ̀bá já ronú ara wa o kó tó pẹ́jù o táwọn ìjọba ológun tínúbà ilé bí wọn pẹ́ tí wọ́n bá yarí tí wọ́n di kúkú tí wọ́n gbàjọba nǹkan lágbára sí o nǹkan lágbára torí kò sígbà tí ò ní ṣẹlẹ̀ bọ́rọ̀ ṣe ń lọ yìí bó ṣe ń lọ ìjọba yóò lè parí tí nǹkan kan fi ṣẹlẹ̀ ẹ máa wò bọ̀ àfi tí bàbá bá ètè ṣe tó bá yẹ kí wọ́n ṣe lásìkò kí wọ́n release Yorùbá nation kí Yorùbá nation tètè dúró ìyẹn ò ní ká mọ́jọ lájọṣepọ̀ Yorùbá Biafra Àrẹwà àjọmọ lájọṣepọ̀ bọ́dà ni àmọ́ cross bọ́dà lọ́ra kan látọ̀ ń wá níta Haúsá bá ní wọn ó gbé wọlé níta Ìgbò bá ní wọn ó gbé wọlé níta wa Yorùbá bá ní á gbé wọlé sọ́dọ̀ wọn níta wa béèrè fún nù òmìnira la béèrè fún kí gbogbo wọn jọ pawọ́pọ̀ béèrè fún òmìnira káwọn ọba wa náà ọba ládéládé kí wọ́n mọ́ gbàbọ̀dè fún wa tora fẹ́ mọ tí ó jẹ́ àbábọ̀ meeting tí wọ́n ní wọ́n fẹ́ lọ rèé ṣe Western Region Regional Government
meeting regional government tẹ́ fẹ́ lọ sí ẹ̀yin lọ́ba wa nílẹ̀ Yorùbá a fẹ́ mọ tó fẹ́ padà tẹ̀yìn ẹ̀ jáde o tó jẹ́ pé bí wọ́n ṣe ń yọ́sọ wọ́n ṣe ń gbọ́ ibi tẹ́ ti ń ṣe meeting gan àwọn onílẹ̀ ń bẹ́ẹ̀ o bóyá bẹ̀lẹ̀ lómi ó ti ṣubú lulẹ̀ ni ó ti pọ̀jẹ̀ lẹ́nu bọ́ bá gbàbọ̀dẹ̀ fúnlẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí èmi ò mẹ̀ pé iṣẹ́ òun ò ṣe pé o ọba o kábíyèsí o mú kí gbogbo ẹ̀yin lọ́ba àmọ́ ṣeé ṣe kíró ẹ̀ ṣẹlẹ̀ torí pé àwọn onílẹ̀ gan oṣù bóyá ọjọ́ náà gangan làwọn onílẹ̀ fẹ́ bá yín ṣe meeting papọ̀ ṣáàmọ̀ tẹ́ bá ti ń ṣe meeting regional government tẹ́ fẹ́ ṣe torí gbogbo àbálọ àbábọ̀ meeting náà ibi tí ó padà jálé lórí ni pé kẹ́ ẹ gbà ká ṣe regional government kẹ́ ẹ lè máa gbádùn wọ́n lè increase salary yín kọ́mọ fún yín bóyá ẹni tí wọ́n ń fún ní ẹni tí wọ́n fún 30,000 kí wọ́n láwọn mọ̀ fún ní 2 million lórí yìí náà bá gbóná pé sóun fẹ́ kúkú yà sórí àgbèrè ọwọ́ àṣeṣe kẹ́ gbowó ọ̀ǹtán kó jẹ́ pé ńgbà tẹ́ bá ń padà àwọn Fúlàní náà ní ó padà pa yín lójú ọ̀nà lẹ́yìn tó bá jẹ́ bẹ́ẹ̀ bá gbàbọ̀dé èmi sọ tèmi ní ó ṣeé ṣe kó rí bẹ́ẹ̀ nígbà tẹ́ bá ti gbàbọ̀dé fúnlẹ̀ Yorùbá ẹ̀yin ọba aládé ilẹ̀ Yorùbá pátápátá tẹ́ bá mọ̀ pọ̀ ọmọ ọkọ ní tẹ́ sì tọ́ lórí àpèrè ẹ̀ bá rò ó re o kẹ́ ẹ ro ọ̀rọ̀ mi kẹ́ ẹ tún ro èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ni ẹyẹ méjì tí ẹ jásà ẹ̀yin tó ilé tí tó lọ nílẹ̀ Yorùbá ẹgbọ́ olórin kan àti mi ò kó sùn ẹmọ ọdún tó kọrin náà ọdún mélòó ló dà lónìí ó ní iléyá o ọmọ Nàìjíríà iléyá tí a kò bá mọ bí ta ń lọ ṣèbó yẹ ká padà sílé ká jáwọ́ lápọ̀n tí kò yọ ká lọ gbòmẹ̀ ńlá kaná iléyá o ọmọ Nàìjíríà iléyá ẹ̀yin OPC oníyọdún táwa ìfiṣe OPC wọ́n mọ̀ mí dáadáa nígbà tó OPC ń jẹ́ OPC tí wọ́n ń fòótọ́ ọnú sí kò sọ́dálẹ̀ ẹ̀ ń bá dalẹ̀ ojú ẹsẹ̀ nìkan ṣẹlẹ̀ sí nígbà náà kò wọ́n ń wá OPC ò wá owó bíi ti ṣe nígbà náà bàbá Fáṣeun k'Olódùmarè ọba túbọ̀ mọ fọ̀run kẹ́ bàbá. ẹ̀ǹbẹ́ orin tá a mọ kọ́ngbà náà ní iléyá o ọmọ Odùduwà iléyá bí a ò bá mọ bí ta ń lọ ṣèbó yẹ ká padà sílé ká jáwọ́ lápọ̀n tí kò yọ ká lọ gbòmí lákaná iléyá o ọmọ Odùduwà iléyá a tún wá ní iṣẹ́ yá o ọmọ Odùduwà iṣẹ́ yá tí a ò bá mọ bí à ń rè ṣèbó yẹ ká padà sílé ká jáwọ́ lápọ̀n tí kò yọ ká lọ gbòmí lákaná iṣẹ́ yá o ọmọ Odùduwà iṣẹ́ yá. ṣé mo parọ́ ni ẹ̀yin Oòduà People's Congress bẹ́ẹ̀ ṣe ń kọ́nu ṣé bẹ́ẹ̀ náà lórí náà wá rí báyìí bàbá wa náà lápè yín o bàbá wa Gani Adams ẹ̀bá ṣe bó ti yẹ kẹ́ ẹ ṣe o kó lè bá rí bó ti yẹ kó rí ẹ̀bá mọ́ dalẹ̀ fúnlẹ̀ Yorùbá ẹ̀bá mọ́ dalẹ̀ bàbá ẹ̀bá ṣe bó ti yẹ kẹ́ ẹ ṣe ẹ̀bá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bàbá wa olóyè Sunday Igboho Ọ̀ṣà gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ akọni ilẹ̀ Yorùbá tó bá jẹ́ pé ẹ ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú olóyè Sunday Igboho Ọ̀ṣà ni ìjà àgbà náà pẹ̀lú Fúlàní yóò ti sọ sí ìdí tipẹ́ ṣùgbọ́n àsìkò ní gbogbo nǹkan láyé kò sí bó ṣe fẹ́ jẹ́ oríyìn bẹ̀ Olódùmarè ọba ti gbé fún olóyè Sunday Igboho Ọ̀ṣà gbogbo ẹni tó bá jẹ́ ọ̀tá olóyè Sunday Igboho Ọ̀ṣà irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n ó sì máa bá wọn kú bájá ṣe kú tó tògbóró wọ́n ó sì tún máa bá wọn wọlé bábùn kan ṣe wọlé tó ti bọ̀dọ̀bọ̀dọ̀ lọ́rùn bó ṣe rí nu àṣẹ Olódùmarè ti gùn tó ilẹ̀ Yorùbá àwa là ń fìyà jẹra wa ẹ má jẹ́ ń tàn yín àwọn kan ń gbé sókè àwọn kan ń gbé wálẹ̀ láwọn àwọn pariwo ebi ń pa wá èmi ń yẹ gan wọn á ti lè mú ìmọ̀ ẹgbẹ́ báyìí tí bòbá ti dé láti lè fún ẹni kìíní kan báyìí tó ti gbẹ ti dákẹ́ mẹ́rẹ́ alọ oúnjẹ tẹ́ láàrin ọjọ́ mẹ́ta tẹ́wàá jìyà ọdún mẹ́jọ ló tẹ̀yìn lọ́rùn ojoojúmọ́ ni Koiki Media tó ń pariwo wọ́n ń pariwo everyday àtọ̀sán àtòru gbogbo Yorùbá Nation agitators pátápátá ojoojúmọ́ ni wọ́n ń pariwo kò sẹ́nìkan tó ń fẹ́ nìkan lówó
ta ló fún mi lówó tí mo fi ń ṣe program? Kò sẹ́ni kankan tó ń fún mi lówó dátà, kò sẹ́ni kankan tó ń fún mi ní nǹkan kan. Bàtà bá rí change náà láti ṣe program jáde kẹ́ ẹ lè gbọ́, kẹ́ ẹ lè mọ àwọn nǹkan tí ń ṣẹlẹ̀. tó lọ́pọ̀lọpọ̀ kan jókòó sáàrin ìlú, wọ́n kàn ń pa ebi ń pa wá ni, wọ́n mọ nǹkan kan tí ń lọ. Tí ń lọ ní orílẹ̀-èdè míì wọn ò mọ̀. Èmi yìí náà lè sọ pé mo ní experience, ó kéré kò kéré, mo ti lọ bí orílẹ̀-èdè bíi 9 nílẹ̀ adúláwọ̀ ní ká sọ, tó jẹ́ pé àti rí bí wọ́n ti ń ṣe lọ́dọ̀ wọn, a rí bí wọ́n ti ń ṣe lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn nǹkan tẹ́sí ń ṣe láwọn ibì kan tó jẹ́ pé wọ́n àfẹ́ ti wá, jẹ́ pé wọ́n ń ṣe lọ́run àlè ṣe bì tó fi ń fìyà jẹ wá, a sì tún ń sọ still náà etí ọ̀pọ̀lọpọ̀ tún di ní ọgbọ́n kankan. Àwọn tí wọ́n gé létí lọ ti pọ̀. Bí wọ́n ṣe ń wọ mọ́tò láwọn bòmí lásán, wọ́n fi ṣàkàwé fún yín, ó yẹ kó yan yín lójú. Kò sí àwọn orílẹ̀-èdè tèmi ti lọ nílẹ̀ adúláwọ̀ tó jẹ́ pé ẹ lè gbìyà, ẹ lè rìn àjò lóru, ẹ lè rìn nígbà tó bá wù yín. Lọ́sàn-án gan ẹ lè rìn nígbà tó bá wù yín, kò ní bá yín. Bẹ́ẹ̀ bá rìn lọ́sàn-án gan gbà míì, ní máa ń rárìn fẹsẹ̀ sí nílẹ̀ Nàìjíríà, nílẹ̀ Yorùbá náà. Kó lódùmarè bá ọmọjà, kó mọ̀jà rárìn fẹsẹ̀ sí. Kémi àtẹ̀yìn ká mọ́ rárìn fẹsẹ̀ sí. Tẹbí tara tilétilé tara tọmọ. Àwọn Fúlàní yìí fẹ́ gbalẹ̀ wa ni o. Wọ́n fẹ́ gbà, wọ́n rí pé ilẹ̀ tó dáa ni. Wọ́n ti wá tájẹ̀ ti wá tán. Àwọn ti bẹ̀rẹ̀ ogun pẹ̀lú wa, mọ́jẹ̀ tàn yín. Àwa la ti mọ ogun gidi làwọn ń jà báyìí. Nítorí pé wọn ò tí kó bọ̀n síta kí wọ́n ya wọ àárín ìgboro kí wọ́n máa pa àwọn èèyàn lọ. Bọ́ bá sì táàyè kan tí wọ́n fẹ́ ṣe nù. Ṣùgbọ́n wọ́n kọ́kọ́ fẹ́ mú gbogbo olórí tó lè fèsì wọn, tó lè bá wọn jà. Àwọn ni wọ́n kọ́kọ́ ń pa, ni wọ́n mú kó lẹ̀. Àwọn alágbára. Kì í wá ṣe bíi ti olóyè Sunday Igboho àtàwọn kan tó ń tẹ̀lé wọn mọ́jẹ̀ tàn yín. Torí pé ń bá dárí sapá apá ni. Ìjẹta tẹ́jẹ̀tẹ̀ ẹnìkan ò gbọ́dọ̀ jẹ́ dágún rọ́bẹ̀ láyéláyé fún àbàdà. Yóò fẹ̀mí ara ẹ̀ dín ní o. Gbogbo ẹ̀yin tẹ́ ń bínú olóyè Sunday Igboho, tẹ́ ń bínú gbogbo Yorùbá nation agitators. Ilẹ̀ ti mú gbogbo yín ná, àwọn onílẹ̀ ti mú yín. Àtẹ̀yìn ọba aládé tẹ́ ń gbadalẹ̀, ẹ̀yin tẹ́ ẹ̀tọ́ lórí àpèrè tẹ́ ń fagídí débẹ̀, àpèrè náà ni ó pa yín dànù. Àwọn onílẹ̀lẹ̀ Yorùbá ni ó mú yín, wọ́n ṣe yín ṣàkàṣàkà. Àtẹ̀yìn ọba tẹ́ ń fagbó lórí àpèrè, tẹ́ ń fagbó, tó jẹ́ pé wọ́n ṣe nǹkan fún yín, wọ́n ṣe nǹkan Yorùbá, ilẹ̀ Yorùbá fún yín, ẹ̀ sọ́ngbà náà lọ́hùn pé ẹ̀ ṣe ẹ̀sìn kankan. Ẹ̀ sọ pé ẹ̀ ṣe ẹ̀sìn àbáláyé. Ẹ wá débẹ̀ tán, ẹ wá náà ṣe. Ẹ̀yin mùsùlùmí méjì níbẹ̀ ní Ògbómọ̀ṣọ́. Mùsùlùmí apá kan dá, apá kan ò dá. Àwọn apá bí tí ò dá ni wọ́n against ọba Gandhi. Ọba Gandhi ò sọ pé òun ò sì ṣẹ̀ṣe, kò lóun ò fi ti mùsùlùmí ṣe. Ọba Gandhi ò sọ pé òun ò fi ti ẹ̀sìn ìgbàgbọ́ ṣe. Ìgbé pásítọ̀ lọ́ba Gandhi ní rìdíìmù. Èèyàn Ọlọ́run ni bàbá débẹ̀, bàbá ò lé mùsùlùmí, bàbá ò lé àwọn ẹlẹ́sìn àbáláyé pé àwọn ò ṣe, wọ́n ń ṣe gbogbo wọn dáadáa. Ṣùgbọ́n torí pé èèyàn kan bóyá máa lè ní mi ò tí ẹ̀ mọ̀, mi ò dẹ̀ tí fẹ́ mọ̀, mi ò tí dẹ̀ dàpọ̀ ẹ̀. Bí ó ṣe nǹkan tí ò yẹ kó ṣe, ó rọba fín, ó tẹ ọba lójúmọ́lẹ̀, bá sì ní kó yẹ kó rí bẹ́ẹ̀. Ìgbélẹ́nu lọ́lọ́ yìí bí ọ̀sẹ̀ kan sẹ́yìn bí wọ́n sì lẹ ọba lóko. Ìbéyàn kan làwọn tí mú òkò ńlẹ̀ ti ń lẹ ọba aládé, ọba tá ti ṣe nǹkan sí lára, táwọn onílẹ̀ tí ń bá jẹ, tí ń bá mú. Irú ẹni tó lẹ òkò ẹ wá sọ pé kí nǹkan burúkú ẹ wá pé kí nǹkan burúkú tánu lé ẹnu yẹn, kò lè tán, kì í ṣe pé arọ́ba fín lọ bá ń pa tó bá já àtijọ́ ni. Irú bí ọba Gandhi ṣẹ̀ṣẹ̀ ń sọ pé ẹ ṣe kinní kan báyìí, ìwọ sì fàfin lẹ́nà ìwọ ṣe, wọ́n lọ pa nítọ̀ dànù ni. Wọ́n ní kí wọ́n lọ jẹgi fún àbí wọ́n bẹ́ lórí, ká bẹ́ni lórí ó lọ bẹ́ lórí dànù. Wọ́n ti bẹ́ lórí, kò ní sí pé gbogbo nǹkan tẹ́ ń sọ yẹn tẹ́lẹ̀ wọ́n ń lérí mọ́ ọba, ẹ sì wà nínú ìlú nínú Ògbómọ̀ṣọ́, ẹ ń lérí mọ́ ọba nílẹ̀ Yorùbá. Nǹkan burúkú ti ń yọ yín ṣe tẹ́ ẹ̀ mọ́. Olólùfẹ́ mi ẹ mọ́ jẹ́ ń dá yín lágara, mo ń lọ mo tó ń padà bọ̀. Ẹ ń bá ní kí n lọ kí n mọ́ bọ̀, òun ni wọ́n dé wọn àní dé bọ́ńtọ̀ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin olólùfẹ́ mi ẹ bá kò tí yẹn lọ rè mọ́ ṣe nǹkan tẹ́ ẹ̀ ṣe, wọn ò ní wá yín tí ẹ̀ ní wá mi tì. Ojú tí ẹ fi ń wò mí ò ní rí lédè yìí. Ẹ bá ń share program ẹ̀ dákun. Yorùbá nation no going back la fa wo dá o.